ayé kò gbà kólókòló ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ni. ayé kò gbà kólókòló ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ni àwọ̀. ayé kò gbà kólókòló ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ni. gbogbo mi tó jọ wọ́n sí wọ́n mú gbogbo ẹ̀ka náà kan kò sí ẹ̀ lórí. alágídí ògbó ògbó ọ̀gbọ́n ògbó 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 ọmọ mi o ọmọ mi o ọmọ mi òbí lórí ọmọ mi o lórí lókè ọmọ gbogbo ọmọ alálùbáríkà ọmọ alálùbáríkà tó máa jalè ọmọ alálùbáríkà tó máa jalè òhàrò orí mi ẹ̀rẹ̀ ẹ̀dá mi sàánú fún mi bíbí mi lọ́gbọ̀n mi lọ́gbọ̀n ní kẹ́mi bá bímọ fún mi lọ́mọ alálùbáríkà mo bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ta ẹ̀yà bí ọmọ yìí ẹ̀yà bí ọmọ ìlú ẹ̀sà ní ọmọ ẹ̀sà nínú ayé kò gbà kólókòló ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ni. ayé kò gbà kólókòló ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ni. ayé kò gbà kólókòló ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ni àwọ̀. ayé kò gbà kólókòló ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ ni. alágídí ògbó ògbó ọ̀gbọ́n ògbó ògbó ẹ̀fẹ̀ ènìyàn wọ́n. ìwà rere ẹ̀fẹ̀ ènìyàn wọ́n. omi sí ìwé olóògbé nípa ìwé nínú tí ẹ rí ẹrú sí ìgbà ayọ̀ wa ò ní ìbàjẹ́ ètò ń dùn mọ́ wa ọlọ́run ní ìbàjẹ́ má sì nú yóò mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣàdédé lọ́mọ ìdé ó ní àbúrò mi ló fòun lónìí ìbáṣepọ̀ náà má ṣe yọ ló ti yé mi ẹrù ń pa kódà kò fẹ́ mọ́ lè wọlé gẹ́gẹ́ bí olórí ẹbí inú ẹbí lọ́wọ́lọ́wọ́ tí mo sì jọ ní tìjú ẹ̀ tá a sì ní padà tẹ lọ́wọ́ ara wa ń gbé mi wá dákun àyà mi. ó ní òjókòó. mo wà ọ̀rẹ́ tí wọ́n jẹ́ kí n ra àbùkà ẹ̀ ṣùgbọ́n. tí wọ́n sọ pé ìjókòó yín tẹ jókòó látàárọ̀ kò yé mi wọ́n parọ́ mi ìdẹ̀lẹ̀ sọ fún mi pé bóyá mo expect nǹkan wà àbí mi ò expect ẹ̀ torí ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti notice ẹ̀ lẹ́sẹ̀. Mo kàn ṣe bí ẹni pé mi mọ nǹkan tó lọ ni. Àbí kí ni wọ́n á fẹ́ ṣe? Èmi ò ṣáàbí kan rí. Ẹ̀dẹ̀ tí wá kó òwò tẹ máa ń pa ní Yorùbá fíìmù fún mi. Orí ọmọ ló ń pọ ọmọ wáyé. Àríwẹ̀ kan. Kò sí wàhálà. Àmín àmín ìwọ náà sàmí lọ́mọ fún ìyáálé ẹ̀ ọmọ fún ìyáálé ẹ̀. káàdì ọmọ yìí
kárí sórí lọ́dẹ̀ wa inú tiẹ̀ náà dùn ayọ̀ akún ẹni sùúrù ṣẹlẹ ṣáà rí pé change náà mò ń wá ẹni sùúrù eléyìí fẹ́ gba 100 naira 400 èmi fẹ́ gbà ẹwọ ẹ gba 100 naira. wà á ló ń sopọ̀ ṣóyàwé ni. ṣé ẹ ní sùúrù ṣé ẹ ní sùúrù ṣé ẹ pété ẹ wo ẹ gbà. tó gbé múrí márùn lé mi lọ́wọ́ sí ọmọ. àwọn ká ló ń sopọ̀ àwọn olè àgbẹ̀lẹ̀ jẹ́ ṣé ìjà wèrè kí ẹni bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ jọ wọlé ìjà tí bá ti kà wọ́n yín ló ń gbẹ́ mi. no ṣe yẹ kó gbà ó yẹ kí o gbà àbí ẹ kí n gbẹ́ ìjọ àbí kò ṣe yá ó yẹ kí n gbẹ́ mi irú lẹ́kọ̀ọ́ yẹn ẹ bẹ́ẹ̀ gbẹ́ mi ẹ kí n gbẹ́ ìjọ lè jẹ́ onídàá fáwọn tó ní. onídàá fẹ́yìn náà àwọn tó náà ní jẹ́ irú ẹbí sọ nìyẹn máa ti kọ̀ wọ́n yín lójú. ọ̀ bí ẹ dá ọ̀ tí bí ẹ dá. ọ̀gá ẹ gbà mí. Súnkànmí o ọ̀gá orúkọ òru ẹ mọ bó ṣe wà yìí o ṣé o bọ̀ orúkọ òru ẹ ẹ kú ló súnkọ̀ ẹ bó ṣe wà yìí. bẹ́ẹ̀ni. ìyá súnkọ̀ ẹ bó ṣe wà yìí wọ́n ti gbé mọ́tò mi lọ o wọ́n ti gbé ẹ láti wọ́n ti gbé mọ́tò mi lọ mo lé wọn mo bẹ̀rù títí wọn ò gbà wọn ní ọdọ ọ́fíìsì kí wọ́n á ní ọlọ́fíìsì ọjà yìí fún mi Súnkànmí o tiẹ̀ ti bẹ́ẹ̀ bó ṣe wà yìí bá kọ́ owó tó wà lọ́wọ́ ẹ. ọ̀gá mo ṣètò bí mo fẹ́ fún wọn ní change ni. máa tọ́fà sí ẹ lára o bá kó. ẹ wò ẹ má gbé ṣiṣẹ́ mọ́ ẹ olóyè oṣù ọmọ alálùbáríkà o. ẹ jẹ́ ní sọ́jà rẹ̀ àwọn ìyá ẹ̀ gbẹ̀lú. ẹjọ́ ìyàgbọ́n kan bẹ́ẹ̀ ṣe wọlé là ń pariwo pé ariwo yín pọ̀ jù ẹ wo bí gbogbo yín Súnkànmí rè mo táwọn ènìyàn ṣe fún ẹ lè gé gbogbo àrùbá kẹ́ gé jẹ ẹ lè bọ̀ ẹ lè dín ó gé lè yín. Màtíláàsì lélẹ̀ yìí. ẹ mo fẹ́ gun lọ́bẹ̀ ni. ẹ gún padà nù. kí ni ti yín wà lẹ́yìn má ti kàwé náà. bí ẹ dá ṣé wo mọ̀ pé pẹ̀lẹ́ fẹ́mi lọ́sọ̀ lọ́jà rẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kó ní kó máa tọ̀wọ̀ wà lẹ́yìn èmi jẹ́ àwọn ọmọ rẹ̀ rí jẹ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ̀. ẹ wo mọ́mì mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ but mọ́mì tí kò bá kí n ṣe pé àgbàlagbà tẹ́ jẹ́ mà máa take ọ̀rọ̀ yẹn up gan to the extent tó yẹ pé ẹ wo ó máa pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ lọ máa bá a fà á gan gidi gan ni because báwo lèèyàn ṣe máa fọ́ mi létí láìṣẹ̀ láìrò ó kàn déédéé fọ́ mi létí kí ni mo ṣe fún. ó ṣe ọkọ mi bó o ṣe pọ́n mi léyẹn ọlọ́run á jẹ́ kí wọn náà máa rápọ̀nlé wàá dẹ̀ dàgbà má bínú ọkọ mi ọlọ́run ní ṣe ti tẹ̀ ẹ́ níyà ṣùgbọ́n yàtọ̀ fún ìyà kan fi jẹ́ níbí báyìí tí n bá tún délé n máa pèrò lé lórí ni wọ́n á ṣe ìbámu tó tọ́ àti tó yẹ fún un má bínú ọkọ mi jọ fi yá mi èmi ni mo nà ẹ́ fi yá mi wàá dẹ̀ dàgbà. mọ́mí àgbàlagbà tẹ́ jẹ́ ni mo dẹ̀ ní rí níyà ni mo ṣe lè kọ̀rọ̀ sí yín nínú. yes ma DPO ẹjọ́ ẹ bá mi release ọmọ yìí. màmá bí ẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọmọdé yìí ọmọ gidi ni ẹ wá mọ́mí ẹ̀yin mo fẹ́ bá sòótọ́ ọ̀rọ̀ mo fẹ́ kẹ́ máa bọ́ ọmọ yín sọ̀rọ̀ dáadáa bó ṣe gbá etí ẹ̀ yẹn ọlọ́mọ ẹ̀ kárí kùngẹ́ burúkú tí ó bá mú ìdílé ọ̀lẹ́ ńkọ́ mo ṣe nǹkan tá à ń sọ ìlà ọmọ àsọ mà mọ́mí ọwọ́ arábìnrin ní kẹ́ ti dúpẹ́ because tó bá ṣe òun ọmọ yà pẹ́ ẹ̀wọ̀n ju tó bọ́ lọ wọ́n bí kí n sọ fún yín bẹ́ẹ̀ ni so ẹ máa ní láti máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi ni kò sí kò máa sọ fún yín nìyẹn bọ́ ṣe máa release ẹ̀ ẹ̀kọ́ kékeré nìyẹn ẹ fún mi ní ẹlẹ talele ẹ bọrọ family ọdún yóò ní jẹ̀dí kọ fún mi ní pẹlẹbẹ kan. jíjà ńkọ́ jíjà. n kò fẹ́fẹ́ nu já pẹlẹbẹ torí iṣẹ́ ìrọ̀lẹ́ kí ti wà action torí iṣẹ́ ìrọ̀lẹ́. ọ̀gá ẹ pẹ̀lẹ́. ṣáwọn àwọn ẹ káàsán. ẹ lẹ o ẹ káàsán. ẹ pẹ̀lẹ́ o. ọ̀gá mo ní kí n wá bẹ̀yìn nítorí mo ṣe mú ọ̀rẹ́ mi wá pé kẹjọ kẹ má bínú iṣẹ́ èṣù ni kò rírọ̀ níṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ nítorí Ọlọ́run. ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run ṣe rí èmi náà ti bá wí in fact nǹkan tá a máa ń bá a sọ jù náà lélẹ́yìí toró lè bínú lè máa sọ wípé ìbínú ń tún nǹkan ṣe ìbínú máa ń ba nǹkan jẹ́ ni gbogbo àsìkò tó bá ti ń bínú máa fi ń ba nǹkan jẹ́ ni pàápàá jùlọ tí wọ́n bá wà lọ́dọ̀ àwọn ọ̀gá lálùbáríkà báyìí ó gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe kó farabalẹ̀ kóun náà lè lálùbáríkà. nice to meet you. you are welcome continue. so mo ti bá a sọ àwa kàn wá láti wá bẹ̀yìn ní wípé ọmọdé ò kì í mórí jẹ
kó má ra lọ́wọ́ nítorí tó lọ bàbá mi ọ̀rọ̀ tí yóò ní dà ẹ bá mi yọ́nú sí nítorí Ọlọ́run. ṣé ẹ mọ ìkọjọ ní ọmọdé ẹ yọ́nú sí mi àgbàgbà ẹ yọ́nú sí mi ẹni bá yọ́nú sí mi yọ́nú Ọlọ́run ọba bí ẹ bá jẹ owó àjọ tó ti gbowó àjọ tó bẹ̀ sanwó ọ̀rẹ́ yọ́nú sí. ìjọ sọ ohun tó ṣe fún yín kẹ́ tó tẹ̀lé wá. ó ti sọ gbogbo ẹ̀ mo á rí i pé bínú ló fi bàjẹ́. ẹ ní sùúrù bí yàn bá ń drop láìsì tó bá ń gbúra wọn kò ní dá studio wọ́n máa ní fi láìsì ilẹ̀ fún ní láìsì. ẹ pẹ̀lẹ́ o gbọ́dọ̀ ní ìbínú burúkú ṣé ìwà gidi ni wọ́n wù yìí ìwọ̀n bá kọ́sítọ́mọ̀jà tó ń fún wa lówó ìwà ń jà ìwà nura yín ẹ̀wọ̀n la súnmọ́ wá dé ọba gbé mọ́tò mi lọ́fíìsì wọn ṣùgbọ́n mo yọ̀ fún ẹ o mo yọ̀ fúnra mi o èmi ti lọ gba mọ́tò àti wá tí gbogbo rẹ̀ sílẹ̀ sẹ̀ lọ́dọ̀ mẹkáníìkì bí wọ́n ti ń lọ fọ̀ a máa bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun ṣé ọ̀rọ̀ màá tó kọjá tí mo ní kó lọ́ọ́ jẹ̀dí wá fún mi ìyẹn bòròrò òun lọmọṣẹ́ mi lẹ́sẹ̀ ẹ̀yìn tí ẹ sọ̀rọ̀ lórí tì í mọ́. ṣáà ti lè sọ̀rọ̀ báyìí. ẹ sọ̀rọ̀. ẹ má bínú gbogbo ẹ̀ pátápátá ló ti ṣàlàyé fún mi gẹ́gẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan a máa bẹ̀ yín náà ni kẹ́ ẹ má bínú ọmọọṣẹ́ yín náà ṣáà ni ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú iṣẹ́ wo lẹ́yìn ṣe o. àṣẹ mi. barbing salon ni mo máa ń torí ṣe ni. àtorí ṣe orí kò jáde burú ẹ jọ̀ọ́ má bínú ẹ ní tó clipper mélòó. ní ṣọ́ọ̀bù mi. a tó bí 4 sí 5 àwọn clipper tí mo ní tó 5. ó tán ibi tá a fẹ́ gbòbèsì báyìí obìnrin lálẹ́ kò jáde ń bẹ̀ ẹ fún un ní clipper kan lóòótọ́ kò tí ì mọ́rún gẹ̀ tábẹ̀tì ní forí tó kí orí ọmọ kékeré mọ́lẹ̀ báyìí tó ń gbó àmọ̀ṣẹ́ kí wọ́n ti wà jọ́ ti jẹ́dà papọ̀ kó wà lọ ṣọ́ọ̀bù yín. ẹ má bínú ṣé tó bá gẹrun fún yín lẹ tó máa dáríjì ni àbí báwo torí kò yé mi. ṣé lè gẹrun fún mi ṣẹ́gun tẹ́mi sọ fún yín ni igbó òun kò lè bá mi ṣẹ́ mọ́. ibẹ̀ yín tó. kí ló dé. dákẹ́ tiẹ̀ dákẹ́ kí ló ṣẹlẹ̀ ọ̀gá iṣẹ́ ọ̀rọ̀ lẹ́kọ́ ni àbí iṣẹ́ párẹ́bìtà àbí iṣẹ́ wẹ́dà. kílò dírẹ́fà ni mí wọ́n bá mi ṣe mọ́tò mi lóyún ọ̀dọ̀ mẹkáníìkì lọ́dọ̀ fọ́. ẹ jẹ́ ń yọ̀rọ̀ sí gbogbo ẹni ẹ kí ló ṣẹlẹ̀ gbogbo tí lọ́gà ẹ nà ó. ẹ má lọ wá o. tá a bá wá ń kọ́. Sunday Igboho Abẹ́òkúta lélẹ̀ yìí o tẹ́ ẹ bá lọ wá ẹ má jẹ̀yà bọ́ o ẹ jọ tún lọ lọ. lọ́wọ́ ga gidi o ìjẹ́ jẹ́ ká lọ́jà rẹ̀ èwo làwọn ọ̀gá ẹlẹ́jọ́ ṣe ẹjọ́ làwọn àròbí wọn lọmọ táwọn ní kò ríran dáadáa ìkọ́ tó eléyìí náà tún dọ̀wálé látàrí ẹ̀kọ́ sẹ́yìn lọ́lọ́run ni. ṣé bẹ́ẹ̀ náà mi. ẹ sẹ́yìn lè máa fún lálùbáríkà yìí. ṣé bá ṣíwọ́n lọ Sunday Igboho ẹ bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ ni. ẹ bá lọ Sunday Igboho ẹ ṣíwọ́n lù mí kẹ́ ẹ̀ ná wàhálà. ẹ máa wọ̀ àwọn tó máa nà yín dá yín mọ̀ já lọ. bàbá já lọ já rẹ̀ wọlé adẹ̀ ń bẹ̀ yẹn ṣe mi lẹ́dùnmarì. ẹ pẹ̀lẹ́. já lọ àwítọ́ ní kó wá gẹrun fún yín ṣe tẹ́ẹ̀bà ló tẹ́ẹ̀bà fi gẹrun ẹ̀ mọ àbórí ń dùn. ẹ lọ fún clipper kan àríyàn tiẹ̀ ṣe mí tẹ́kọ̀ ẹ̀ mọ àwọn èèyàn kiri tó ń já tíkẹ́ẹ̀tì fún róòdù àti national àti àkómúra ẹ jẹ́ lọ́jọ́ yìí. ayé kò gbà kólé ẹ̀sọ́ ni. ayé kò gbà kólé ẹ̀sọ́ ni. ayé kò gbà kólé ẹ̀sọ́ ni. wọ́n á dà wá níbi omi ìṣanwọ́ kò lè má rí bẹ́ẹ̀ àwọn òní yìí lójú ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wo kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ ṣe rí ọkọ mi ọlá kò lè fi mí ṣeré kò lè má rí mi ní ìṣẹ́jú kan nínú ilé mi. láti ẹ̀kan òun tí ẹ bójú wẹ̀yìn bí kò tiẹ̀ wá wọlé ó ti tó kó fọ́mọ ẹ lọ́yàn náà wà lọ wẹ̀ fún kó fún lọ́yàn. ẹ̀ǹtí Táyọ̀ ejò ẹ bá mi lọ wẹ̀ fún ẹ lọ ṣọ́ra fún. èmi ni kí n tún lọ wẹ̀ fún ó dà ṣèwádìí ṣàlọ́ dáná ọlá ò ní pẹ́ jẹ ó dẹ̀ máa jẹ kí n lọ tọ́jú ẹ̀. ewu gbogbo ara máa ń ran mi kò fẹ́ sọ fún yín ni o gbogbo ara báyìí ló ń dùn mí lè ṣe kankan tó ẹ pé iná lè kàn ṣe méjèèjì o. látẹ̀kọ́ tó jókòó sí ìbára ọ̀rẹ́ àbí tó ń rojọ́ kárẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ ṣẹtirán rẹ̀ yóò yọ̀ lẹ́bi ẹ kú jókòó jàre ẹ ò rí òtún ṣàwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n lálejò. iṣẹ́ kó wá ṣe kan lẹ́ẹ̀kan náà ó tó bàkútà sọ́lọ̀ tá à ń sọ. ọ̀rẹ́ wa ṣé ọmọ tó dáadáa yà lé ẹ̀yìn ṣé kò léwu báyìí. ẹ wo kò sí kankan tó lè ṣọmọ ṣé ìwọ̀n tí ìyá lè gbé dání ni àrùn dé inú ilé yìí ni kò sọ́mọ inú ilé àwọn ọgbọ́n wọn lè nísìnyí. ọmọ alálùbáríkà tó máa dalẹ̀ wá. ọ̀rẹ́ mi fẹ́ kí n bẹ̀rẹ̀ láti ilé àwọn.
orí mi ẹlẹ́dá mi ṣàánú fún mi bíbí ni wá bí mi dandan ní kẹ́mi ká bímọ o. You've tried. In fact, you're really impressed me. Me, man, is so level 2 because èmi ni kí n sọ pé mo dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ inú ilé tó ti wà peaceful tẹ́lẹ̀ mo dẹ̀ fọwọ́ ara mi nígbà tá a bá sọ pé mo fọwọ́ ara mi dàrú àmọ́ síbẹ̀síbẹ̀ ìwọ náà ni màá bẹ ìwọ ni màá rọ̀ pé kó bá mi nínú sùúrù rẹ̀ nítorí ó sáwà ní bó ṣe sáwà ẹ̀ náà ló ṣe máa sálọ tó bá kọ́ntínú pẹ̀lú wa ẹ̀ please. Sórí tó ń sọ yìí, ìgbà wo ni kí ni dànù? Lánàá, gbogbo nǹkan tí mo gbà yìí, mo gbà torí pé mo nífẹ̀ẹ́ dénúdénú mi ò lè fẹ́ kí lè mi dàrú. Mi ì fẹ́ fi ọwọ́ ara mi tú gbogbo nǹkan tí mo ti gbìn láti jọjọ́ yìí kí n fi wò. Nǹkan tó jẹ́ kí n máa ní sùúrù ni àwọn tí ẹ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu jù báyìí lọ. Tí ẹ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu jù báyìí lọ, máa gé yín jẹ o. Kò tí ì ní délẹ̀ fún mi tó fi máa bá títí lọ tó bá kọ́ntínú pẹ̀lú wà tó gbé tó bá náà. Àǹtí mi, mo ti sọ fún mọ́mí several times pé ọ̀dọ̀ yín mo fi máa gbé bọ̀ wọ́n ò dá mi lóhùn. Mo ti gbọ́ ẹ dáadáa, àmọ́ ní sùúrù àsìkò tí tó tásìkò bá ti tó èmi fún ara mi ni màá sọ fún ẹ pé kó máa bọ̀. Àsìkò títọ́ táìmù mo tún fẹ́ dúró de èmi tó yẹ pé JAMB result mi mò ń expect so ìgbà wo lẹ tún wá fẹ́ wò ọ̀dọ̀ yín mò ń máa lọ kẹ́rù mi sì máa tẹ̀lé yín. Má tẹ̀lé lọ lílé ni ìwọ àtẹrù ẹ ṣàkọ disappear kẹ lọ sọ́dọ̀ ẹ wo má dá lóhùn o ọ̀lẹ ni bó ṣe wà ìṣẹ̀lẹ̀ ló ń sá fún. So ṣé kò wá ní ṣiṣẹ́ lé lọ́dọ̀ tẹ̀? Ó yà mí lẹ́nu. Wo wá ṣiṣẹ́ lé jù. Wo jọ torí Ọlọ́run lọ́wọ́ bí wọ́n ti gbé fún ọ̀dẹ̀ kẹ́dà sí jẹnẹrétọ̀ kò jẹ́ kẹ́gbọ́n ẹ̀ wọlé dáhùn kó lọ síbi tí mo lọ. Wo àbúrò má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ sórí iye ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni mo ṣe ránṣẹ́ pé ẹ̀ jọ torí Ọlọ́run ó máa ní sùúrù ni. Sísá mi, sùúrù tí mo ti ní láti jọjọ́ yìí ó ti ń pọ̀ jù. Ṣé ló dàbí ẹni pé wọ́n dídì ran ọmọ yẹn sí mi? Kò sí orúkọ tí kò kí n pè mí, kò sí nǹkan tí kò kí n fi mí wé. Ó sọ pé ọkọ ẹ ò kí ń ṣàìdè náà. Ẹ wò, níbi tí èèyàn ò sí Ọlọ́run bá wà ń bẹ̀ o, mi ò gbọ́dọ̀ parọ́ mọ́lá. Ọlá ò kí ń gbé lẹ́yìn ẹ̀ rárá, àmọ́ òun fúnra rẹ̀ ń kọ́. Ṣó ti rí tọkọ ẹ la máa tẹ̀lé kò kí ń ṣe tọmọ yẹn jọ torí Ọlọ́run ọkọ mi wo ká dọ̀bálẹ̀ fún rárá kò sọ pé kéèyàn má ga jọ màmá mi ó máa ní sùúrù ni sùúrù ló máa ṣe ó ti sọ pé kò kí ń ṣáìdì lẹ́yìn tọkọ ẹ̀yìn gangan ni kò jẹ́ ká tẹ̀lé ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa ń wà jọ ṣó ti gbọ́ lágbọ́rọ̀ Ọlọ́run ẹ̀yin mi yìí báyìí ni máa fi pọn ọmọ ẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run inú ẹ máa dùn ọkàn ẹ máa balẹ̀ Ọlọ́run ò ní dá ẹ láàmú wo ká dọ̀bálẹ̀ fún rárá kó sọ pé ká má ga o jọ torí Ọlọ́run tó ti gbọ́ ní sùúrù mo ti pọ̀ yìí. tí ẹ smile díẹ̀ náà rẹ́rìn bóyá jẹ́ kí n lọ bóyá àwọn ọmọ yẹn ti dá fún ọ kó lè wọlé wá lọ. mo gbà kólé ẹ̀fẹ̀ ní. ẹ̀yin aráalé ẹ gbọ́ mi dáadáa o a lè sọ pé torí pé ayé ti da ayé ọ̀làjú ká máa fojú egbò tẹ́lẹ̀ kò yé yín ẹ wo ó wáyé rí gangan ní kẹ́ sọ o. ẹ̀dùn ẹ sójú abẹ́lí kò ń bá ṣẹlẹ̀ gangan òun rẹ̀ ká ewì kẹ́ jẹ́ kí n gbọ́. àrẹ. chief tenant ẹ̀yin aráalé ṣe rí nǹkan tá à ń ṣe yìí ò dáa kò dáa mo wọlé mo dẹ̀ discover pé wọ́n ti yọ náà mi kò dáa tí ẹ wo ìyàwó àtọmọ mọ́ mi lára ẹ fẹ́ kó rú pa wọ́n ni kò dáa báyìí.
Mr. Lásùnkànmí ẹ jọ nítorí Ọlọ́run nígbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín tẹ́ ti ṣe tí repetition of ti pọ̀ ní ọ̀rọ̀ yín láì ṣe small doctor tí yóò kọrin tí ó ṣe ayin mo ti mọ̀ pé ẹ máa ní problem ká tó ṣe tán bí tí ìbá ṣe pórí ti yín ó ti dàrú ẹ ní làákàyè tí wọ́n fi ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé ẹ ti gbàgbé pé ẹ jẹ́ wọ́n ní oṣù mẹ́ta abẹ́ ẹ ti gbàgbé pé èmi wá bá yín mo rò bí pé èèyàn gidi ni yín mo kàn yín lé mo pè yín wọ́n nà wọ́n ẹ sọ fún èmi wípé kí n fọkàn balẹ̀ o tó bá di oṣù tó ń bọ̀ ìyún oṣù tá a lò tán yìí pé ilẹ̀ máa san owó oṣù mẹ́ta ìkà níyìn ẹ mọ̀ pé prepaid là ń lò àwọn náà ti gba promotion kì í ṣe nọ́tọ̀ táàpù látòrí òpó mọ́ prepaid ni àwọn èèyàn wà mọ́ ra káàdì ẹ̀yin ò sanwó káàdì láti bí oṣù mẹ́ta mo tún kún ẹ̀yin lé mo rò bí pé èèyàn gidi ni wọ́n nà wọ́n báyìí mo pè yín ẹ̀yin gbé mi sórí scale pé tó bá di oṣù tó ń bọ̀ ìyún oṣù tá a lò tán yìí pé ẹ̀yin lẹ máa ra prepaid fún gbogbo ilé o ẹ rí nǹkan kan ṣe sí ẹ méje tàn yín sẹ́yìn tenant gbogbo ilé ń pè mí kì í ṣe pé rí mi ló ti bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n fi pọ́n mi lé o bàbá mi olówókọ́ gba ilé yìí bàbá mi sì kú ogbélé mi lọ́wọ́ lágbára náà èmi náà fi lé ilẹ̀ fọmọ ni bẹ́ẹ̀ ni sí tẹ́nàtì mi ó yẹ àbákú ni tọmọ ó tún jogún ẹ̀ ẹ wọ́n ṣe dáadáa bí ọwọ́ inú òjò orí burúkú bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ su gbogbo ẹgbẹ́ ń gbé nǹkan rẹ ṣe ẹ rí nǹkan tó sùn ọ̀sẹ̀. ń ṣẹlẹ̀ rẹ̀ ó jẹ́ wo ọ̀nà òòràn ṣe yọ ọ̀nà rẹ̀ Súnkànmí ìdájọ́ tèmi rè pé kó o bá ti sanwó ọ̀nà yóò jẹ yẹn wọ́n á sò náà ẹ̀. ìyá ìgan tó járúgbó tí ò sunwọ̀n fún tí ò níṣẹ́ tí ò lábọ̀ ó mọ bí ṣe ń rówó ná owó gbogbo ẹ̀ san ìwọ tó wájú ọmọkùnrin téègùn wà lára ẹ ó rí kan ṣe kan ó sáà so síbi ẹran asán wo olóbùn kú yàfi kẹwọ sẹ́ni wèrè tó ti dógùn ẹ̀dá tí lo sẹ́ni àtútọ́dún márùn-ún lé pààrọ̀ ẹ̀ ayé yín ò sùn síwájú kò hó búrábúrá kò sí búrọ̀búrọ̀ kò hó mọ̀nàmọ̀nà ẹ̀ sáà wà lójú kan bí omi tẹ́ḿpárì. ẹ̀yin ara lè ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ fún mi gbà díẹ̀ ẹ wo bí nǹkan ṣe rí ni ó yẹ kí n ti san lóòótọ́ bọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ máa san ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ wo àmọ́ nìyẹn ẹ wo mo tún discover ẹ pé wọ́n ti tọ́ílẹ̀tì wọ́n dẹ̀ ti pín extra key for everybody but wọ́n ti fẹ́ mi mo tún béèrè lọ́wọ́ ìyàwó mi ó náà fóun tígbẹ́ bá ń gbọ̀ wọn kọ́ ibo lẹ́fẹ̀ẹ́ ká yàgbẹ́ sí ẹ ti ẹ̀ wé pé mo lọ́mọ kékeré nu ilé ẹ jọ̀ọ́. ẹ má bínú níbi ìdẹ bọ́rọ̀ dé yẹn ó ṣe tọ́lẹ̀tì kò ṣe tọ́lẹ̀tì yẹn ìbẹ̀lẹ̀ mi ti fẹ́ sọ̀rọ̀ eku tó fi rù ná owó náà yín tá a fi já tá a san iná ló fi rù ná owó tọ́lẹ̀tì tá a fi ṣe kíni tá a fi ti kọ́ tọ́lẹ̀tì yẹn pa tẹ́yẹ̀ bá ti lè san owó ná a ní sí tọ́lẹ̀tì fún yín o ó yé báyẹn gẹ́gẹ́ bí bàbá tẹ́sí tẹ́nẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ní ìsìn òun ṣé dandan nǹkan wẹ̀ kàn mí láyà sọ nígbà tí wọn náà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ bí ẹni tó kọ́rọ̀ sí lẹ́nu ẹ̀yin lè látọ̀dọ̀ bàbá ẹ̀yin tá a bá ti ń pè láàfà ṣé wàá sí ló ṣe ń bì ní wo bí jàre tó o bá ti sanwó ná ni wọ́n tó sí tọ́lẹ̀tì fún ọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wọ́n máa wulẹ̀ pé sí tọ́lẹ̀tì kọ́ mọ́ bá mi pè ọ́ pa lójú ayé o wo bí tó o bá sanwó ná no light no pupu fine. tẹ́tí gbọ́ tí ti bá yín. ẹ ká sọ mọ ìyá mi ẹ ká sọ. màmá mi ní kí n gbowó àtàtẹ̀rà yẹn wá. bá mi sọ fún mọ́mì tí n bá ti ń lọ mo máa fún wọn tí n bá ti ń jáde ń sin tí mo kéré lọ máa fún wọn. wọ́n dẹ̀ ní tí n bá gbowó yẹn wálé bí kí n má wálé o báwo la ṣe fẹ́ ṣe báyìí. kẹ má wálé kẹ. nà wọ́n ní tí n bá gbowó yẹn bí kí n má wálé. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ̀yin lẹ máa lọ bá mi bá wọn ẹ máa bá mi tù wọn nínú pé mo máa fún wọn tí bí wájú ṣọ́ọ̀bù wọn náà mo máa gbà kọjá wọn máa rí mi náà wọ́n máa rí mi mo máa fún wọn kọ́ máa wọ̀ọ́rì máa wá fún wọn sí. wọ́n máa sọ̀rọ̀ gan-an ẹjọ́ wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní tí n bá gba owó yẹn wálé mi gbọ́dọ̀ padà wálé. ẹ̀yin ẹ máa lọ ẹ máa wọ̀ọ́rì mo máa fún wọn. wọ́n máa sọ̀rọ̀. ajá kí ló ṣẹlẹ̀. owó ata tí mo rà lọ́wọ́ mú mi wọn ni wọn máa ń sìn mí mo dẹ̀ ní ti máa ń bọ̀ tá a sì máa wá fún wọn wọ́n dẹ̀ ló ń dọ̀rẹ́ báwọn gbà. wọ́n mi kó agbo ata ọmọ kọ́ ṣẹlẹ̀ bá mi sọ fún wọn ìpè mi dárúkọ mi ìpè mi máa fún wọn pé kàn jọ. wọ́n lè ti sọ pé tí n bá gbowó wálé bí má wálé o. àní kó sọ fún wọn pé màá wá fún wọn tí bá ti ń jáde lọ sí èyí tó pẹ́ máa wá fún wọn. màá wá fún wọn fúnra wọn. gà ó ṣe mẹ́jẹ kí ni wọ́n sọ ṣọ́ọ́tì sí tọ́ílẹ̀tì. wo wọn gbà rárá in fact wọn ní láti sọ pé àwọn ò ní fún mi lẹ́sítráàkì pé ká lọ wá bá ṣe máa lo tọ́ílẹ̀tì mo dẹ̀ tún ṣàlàyé wọn pé àwọn ṣàkóńtẹ̀ ṣàánú mi pé mo lọ́mọ mo níyàwó ní. but ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ náà kí ni ọ̀rọ̀ náà ṣe pẹ̀lú toilet tó fi lọ sí toilet èmi ò understand nílé ìmọ̀ o ó ti sú mi o ọjà tó bá yẹ pé ọ̀rọ̀ náà ni èmi náà máa kiri lọ máa tún bọ́ sí gbòòrò nítorí bá tún rí akọ fún wọn kọ́ lọ sí toilet tó bá dẹ̀ náà ò ní ṣí mo máa já ni kí ni a ní mo máa já toilet yẹn sẹ̀ wọ́n gbà tó wá ń gbọ́ kọ́ mi ò láì gbogbo ilé yìí. ayé kò bá kólé ẹ̀kọ́ ẹ̀sọ́ yìí.
máa bá wa ṣeré gan lé mi. ayé kò gbà kó lè èmi àti Fúnmi sọ̀rọ̀ tara ilé ẹni kan lé o èèyàn máa ń lẹ́sẹ̀ ní o. ìtumọ̀ ni wípé ọjọ́ ta wá sílé ẹ̀ gbogbo wà tó ń sílẹ̀ pátá lára èyí ló wá ṣe mí ní káyọ̀fì wípé ṣé obìnrin bíi tìyáyọ̀ ṣì wà láyé yìí ṣá. ẹ̀yin ọ̀rẹ́ mi kí lẹ́yìn sọ ṣé ẹ gẹ́ẹ̀tì ni ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ ni èmi ni mo nílé yẹn in fact èmi ni mo gbé àròlé wọlé èmi ni mo ní ọkọ èmi ni mo nílé òbí mọ kò yé kò pa sórí ìyálé mi yẹn ṣe fẹ́ gbọ́ ọmọ ọ̀dọ́ ti tèmi ni ẹ fara yín balẹ̀ kí n máa gbádùn bí ìrànú ṣúgà èmi ni mo nílé. mo fẹ́ kó mọ̀ pé tí koríko bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ a kì í jorí ìmàdò àwọn àtiwá máa ń jorí ìmàdò ìmọ̀ wa rẹ̀ là ń mọ̀. èèyàn rẹ̀ mẹ́wàá fi yẹn lẹ̀ ká wá nǹkan mi. Máyọ̀wá Akin Yorùbá ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ Máyọ̀wá rẹ̀ wó ṣọ̀bẹ̀ at least tọrọ kọ́bọ̀ wọlé lójoojúmọ́ ìwọ náà rí tó bá lọ sí airport láàárọ̀ tó bá máa fi dé lálẹ́ wàá mú kọ̀kọ̀ wọlé tó ń tọrọ lọ́hùn kí lèmi fi ṣorí mi ò níṣẹ́ kan dèpòdépò bóyá máa mú wà bí kọ̀kọ̀ lọ fún ìyàwó ńlé ṣàánú mi ẹ má wò mí rùn ẹ jọ̀ọ́ ṣàánú mi ọ̀rẹ́ mi wà. Ọlásùnkànmí máa torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu ṣorí bó ṣe ń sọ bẹ́ẹ̀ lèmi náà ń rò bí mo ṣe wá ń rò ibi tí mò ń rò lọ ni wípé bó ṣe rí gangan ló ṣe ń sọ àmọ́ àìríṣẹ́ yìí èmi wò kó máa nídìí kan torí tó bá nídìí obìnrin ò ní jẹ́ kó mo lò ókè tó bá débi wọ́n á fẹ́ fún iṣẹ́ wọ́n láwọn ò fún ẹ mọ́ tó bá tiẹ̀ débò mi wọ́n láwọn ò fún ẹ rárá ó gbọ́dọ̀ ní nǹkan tó máa fa o you must have a tangible reasons o. wo èmi náà mọ̀ pé ṣe ayé ni èmi náà mọ̀ pé nǹkan ṣe mí àmọ́ mi ì mọ̀ bí kankan. ṣé tó bá jẹ́ torí tìbí kankan yẹn èmi mọ̀ bí tó pọ̀. ìyọ̀n lálẹ́ ayé gbé ni ilé ayé yìí ìyọ̀n náà gbé ni bí mo ṣe wà yìí kò síbi tí mi ò rò tó bá yẹ pé ta aláàfáà ni mo mọ aláàfáà tó gbóná yanrin tó yẹ pé tó bá ń ṣàdúrà báyìí tó ń fín tùràrí gidigidi tó bá wá jẹ́ ti oní kìrìsìtẹ́nì ni mo mọ àwọn pásítọ̀ kan tó yẹ pé àwọn ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ directly ni kò ń ṣe àwọn pásítọ̀ ìrìnà àmàlẹ́dẹ́ o àwọn pásítọ̀ gidi mò ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé ta láwo ni. ọ̀rẹ́ mi babaláwo yẹn gọ́gọ́gọ́gọ́ ni òun ló lè babaláwo yẹn gọ́gọ́ ni. o fẹ́ kóyá kíákíá jọ. nínú àwọn babaláwo tí mo mọ Olúwo Fáṣẹ̀wò nígbọ̀ọ́ra ìyẹn babaláwo ńlá ni mo mọ àwọn babaláwo tó pọ̀ gan. ṣàlè lọ lẹ́nu. kò sí bàtà lè lọ. ẹ dúró ẹ má bínú ṣé ní ìsìn báyìí a tún fẹ́ mú yẹn náà wọlé sórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. Máyọ̀wá má sọ báyìí má wo ṣó dáa bí mo ṣe wá ń gba tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ẹ ṣó dáa ni. Máyọ̀wá ìwọ ló ń sọ báyìí a ṣe ní mú mọ́ èmi ò ronú lọ bẹ̀ tẹ́lẹ̀ àmọ́ nígbà tí wọ́n ti wá sọ ìmọ̀ ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí kò ń ṣe ojú lásán lóòótọ́ bó ṣe wá sọ yìí a máa lọ àmọ́ kò ní jẹ́ ni torí pé màá kọ́kọ́ pè wọ́n a máa nídìí láti sọ fún wọn. kò sí wàhálà náà. ẹ Máyọ̀wá a lè máa wo báyìí náà níjó àwọn ṣe wàhálà lè jẹ jàre. kí ló máa mú. mi mú kankan jọ ẹ ṣáàbà ń wá nǹkan díẹ̀ kí n mú lọlé fún ìyá ìyàtọ̀ mọ́lé wọn ti jẹun látàárọ̀ bí mo ṣe jáde náà rí bí mo máa délé gan mi tí mo. ká tún mú wálé ni. Máyọ̀wá bẹ̀rẹ̀ máa jẹ́ kó sí ẹjọ́ èmi náà máa mú nǹkan. ẹ má bẹ̀rẹ̀ bàbá ẹ ṣe ọ̀rẹ́ mi yìí ni aláwọ̀ àbájọ ó wá pẹ́ kémi náà tó mú nígbà tí mo wá mọ̀ tó ṣàlàyé fún mi tó wá ní pé kí n mú òun jáde wọn á ní bó jẹ́ ilé ṣé fáwa náà tó rọ̀ wá lọ́rùn ṣe mọ̀ àgbàlẹ́ ní tó bá rú lójú máa ń tẹ̀lé kó tó ṣe bí ṣe ní kẹ́ bá mi wá ilé ayé tẹ̀lé kó lè bá lọ tí kí ló dé tó iṣẹ́ ọba rẹ̀ tó jẹ́ pé iṣẹ́ mi ò jọ ń ṣe. bẹ́ẹ̀ ni iṣẹ́ wo ni ọba rẹ̀ ṣe. iṣẹ́ bàbá kápẹ́ntà ni wọ́n ní ṣọ́ kápẹ́ntà. iṣẹ́ kọ́lọ̀ tó ń sọ ni iṣẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n máa ń kan àga bẹ́ẹ̀dì ilẹ̀kùn oríṣiríṣi nǹkan ẹ̀ṣọ́ ní ilé tó sọmọ́ igi. kọ́ ọmọ lè là ó tó lè lu
tó bá ti ṣe kápẹ́ńtà ọ̀nà ẹ̀ máa là má rò pé torí pé o ti kàwé àwọn ti ṣe kọ̀ọ̀kan tó bóyá o ti dàgbà jẹun tó kọ́ṣẹ́ lọ tó lè kọ́ṣẹ́ bàbá ó máa kọ́ṣẹ́ o. má sọ̀rọ̀ báyìí. tó bá bilé láti bí kọ́ni láti bí kóló tó bá kọ́ kóló tán àwọn ẹ̀sìn kàpótí láti bí àpótí kẹrẹkẹrẹkẹrẹ àwọn ẹ̀sìn ní sún sí ibi bẹ́ẹ̀ni ìwọ tó bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ ló bá dẹ ní ìlànà dẹ ní iyì nìyẹn. èmi kápẹ́ńtà ó. tó o bá lè ṣe ó ti tán tó o bá sì lè ṣe kó o lọ ṣiṣẹ́ mi bẹ́ẹ̀ orí kan òṣìṣẹ́ oníṣẹ́ làrá pé orí kan òṣìṣẹ́ oníṣẹ́. olórí burúkú máa ń ṣàǹfààní wọ́n padà ní jẹ́rìí ẹni jẹ́ olóṣìnà tó lé burúkú ni. ẹ wo àǹtí èpè yìí pọ̀ sọ̀rọ̀ pé pè téèyàn bá ṣẹ́ láàárọ̀ ó bá lọ jẹ́ lórí òótọ́ ó bá fi máa dánwó alẹ́ òdi dára kó ṣe o ẹ jẹ́ ìkẹ́ yìí sí bó lè pèsè àtó báwọn kìlọ̀ ṣe fún yìí náà. ṣé olórí burúkú olóṣìnà ọmọọṣẹ́ yìí olóṣèlú burúkú ni láti ìjẹta ni mo ti gbé sùúrù fún kó bá mi kàn. àpótí kọ́nù. bẹ́ẹ̀ ni kò kọ́ mi lé mi lọ́wọ́ ọmọ ṣe kí wọ́n fẹjọ́ ẹ̀sùn olórí burúkú ló ṣì kò mọ̀dọ̀ nínú ọbí dáṣírí ìwé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló yà ṣe nìyẹn mi ò mọ̀. èyí mo ṣe náà lè sọ ni lọ́jọ́ ṣé bẹ́ẹ̀ rí mi bí mo ṣe jẹ́ kápẹ́ káàtà bí mo ṣe ń ṣe iṣẹ́ kápẹ́ńtà ẹgbàjúmọ̀ lèmi gbogbo olólùmọ̀ mi ẹ̀yin ò ní kẹ́ gbéṣẹ́ ẹgbẹ́ kan lóòótọ́ lẹ fún lówó ẹni kò kan àpótí fún ibi bá gbọ́ yín yé ẹ sì ka owó báyìí ẹ sì kówó fún un. káàṣì ni mo fún check káàṣì. Musiliu ọ̀dà mo bẹ̀rẹ̀ rẹ jẹ́ o wọ́n ní wọ́n kówó fún ọ pé kó o kàpótí ṣé lóòótọ́ ni wọ́n kówó fún ọ pé kó o kàpótí àbírọ̀ ni wọ́n pa mọ́. ṣẹ̀rí ọ̀gá n kọ́kọ́ fẹ́ fún ọ ní point of correction bí ọ̀gá ni mímì kì í ṣọmọṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ní pọ̀ gàṣọ́ mi pé ní gbogbo ọjọ́ Monday mi kì í parọ́. lórí burúkú ni wọ́n ní bọ́ ṣe wí ó sí èrè ó síwìn ni èmi ló ń bá ṣe wọ́n kówó fún ọ. ọ̀gá mo gbowó. ó gbowó àpótí tí wọ́n ní kó rẹ̀ kó kàn dà. iye ló kọ ṣe báyìí fún mi. ṣùgbọ́n kí n má kúrò ọ̀gá kí n má kúrò ṣe rí ọjọ́ tí wọ́n gbé àpótí yẹn fún mi sí ń lé èmi wá wí kí n sáré lọ ra ìṣó níbi tí mo ti rà ṣó kí n má kúrò gbogbo ló ṣó kọ̀ọ̀kan dàdú lọ. pé yàrá ìyá rẹ tó mú ọ wáyé eyín ó ti kú dànù bọ́ bá kú nínú ilé kan eyín ò padà sí orí rẹ o. orí rẹ ẹ má ti pa. àṣẹ gbogbo nǹkan tẹ́ ẹ sọ gbogbo èpè tẹ́ṣẹ́ àṣẹ yóò mú kíní burúkú yìí. kò tí bẹ̀rẹ̀ mo ti bá àwọn lójú pálí kì í ṣe lójú dọ́sì mo kó fún báyìí ni olóṣèlú ni. bó o ṣe ń gbowó nù tó yẹ fowó jíṣẹ́ mo yára láyé mi níwọ Musiliu ó sì ní kú rẹ kò ní dá fún ìyá tó mú ọ wá sí ẹ ìwà gbọ́ akọ́ṣẹ́ ó lọ sí olóòbùkú ẹ̀yin ẹ wò àǹtí ẹ má bínú iṣu ẹni báyìí ní mú ní tọwọ́ bẹ po ó lọ sí lélẹ̀ kíní burúkú yìí àṣẹ gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá sóòótọ́ ni. kọ̀ọ̀fáàmù ni kò sí ráńbẹ̀. ọwọ́ mi wá ní gbogbo ẹ kù sí èmi ni wọn ò ṣe bá pòtí ni ìṣẹ́jú mélòó la fi kàpótí wọn kàpótí ẹ wá gbà pòtí yín èmi ni wọn ò yanjú gbogbo ètò pẹ̀ mí ni wọn ṣe. ọjọ́ mẹ́ta mo fún owó kan. tẹ́ ẹ bá kàn mi ò gbádùn láì ẹ̀rọ tí mo ti sá. èmi náà ti rí ẹ. kódà gbogbo mi bẹ̀rẹ̀ máa dàrú wàhálà ẹ̀ ní dúró. èmi náà ti ṣàkíyèsí. ó gbọ́ lára mi. ó bá dọ̀tún la kẹ́ wa. ọjọ́ orí wo wo. ó bá dọ̀tún la kẹ́ wa. àníkẹ́ ní sùúrù ó bá dọ̀tún la kẹ́ wa. olóbùkún lè léyìí kẹ́ ìwọ máa gbẹ́sẹ́ má ṣàǹfààní ó gbẹ́sẹ́ kò sì jẹ́ kí n mọ̀ ebi ń pa mí mọ́nú àtẹ́ndà kò jẹ́ kí n mọ̀ ìwọ ń gbẹ́sẹ́. ọ̀gá orí mi ló pe iṣẹ́ wá lé ní. kò ní dáa fáwọn tí wọ́n mú ẹ wá. ẹ̀yin náà tún lẹ́nu ọ̀rọ̀. oníranù rádaràda. tún lẹ́nu ọ̀rọ̀ wọ́n lè gbaṣẹ́ ìfowójíṣẹ́ tún lẹ́nu ọ̀rọ̀. ó lò sí ṣé bó rí yóò pọ̀ bá lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún lélẹ̀ tó kò sí yìí kó sọ pé kì í ṣe bàbá kan ìyá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló bí mi. wọ́n ní ọjà rẹ̀ ajá fún ọ kò ní sórí burúkú. gbogbo bí wọ́n ṣe máa dẹ̀mí ní gbóná rẹ o bó bá yá ń sìn wọ́n sọ pé ọ̀gá àwọn ya wèrè báwo lè yàn ṣe ní ya wèrè mọ́ máwọn eléyìí lọ. kò ní dá fáwọn tí wọ́n mú ẹ wá ó ní ìranù rádaràda. ẹ má bínú sá. yóò dáa fún ọ. dájú wa lè fi inú bíbí jọ tó bá ń bínú báyìí ó máa dàbẹ́ pé Ṣàngó fẹ́ jà ní. ó mọ̀ pé bàbá náà yìí sí i bí bàbá bá ń bínú
bí bàbá bá ṣe tán inú bíbí lóòótọ́ kì í sábà ń bínú oṣù bẹ́ẹ̀ kankan tí bàbá bá bínú yóò dàbí kọ́ọ̀rùn owó ni ẹni tá a lájọ gbogbo nǹkan là á fi jọ ń tàn. ká máa fọ̀nà ọ̀rọ̀ tí bàtí ń jọ sọ lórí fóònù. kò tí ì sílẹ̀ kò tí ì sílẹ̀ wọ́n mọ̀ wá mo tiẹ̀ ti tún gbèrò ẹ̀ sílẹ̀ mo ti ń tùjọ síbì kan ṣùgbọ́n nígbà tí bùkátà dé mo tún kẹ́ ẹ wo bọ́ọ̀dì ayé fọ́nìjà ta ló bá yín sọ̀rọ̀ owó bí bá yín sọ̀rọ̀ owó ọ̀rọ̀ ọ̀rẹ́ mi tí mo bá yín sọ pé ló fẹ́ kọ́ṣẹ́ fọ́níṣọ̀ tí mo sọ fún yín lórí fóònù. kì í sọ̀rọ̀ owó. ẹ̀gbọ́n o yóò ti dá fún ọ lẹ́ẹ̀kan sí i. olóbùkún lè yùn òun ò ní yọ olóbùkún bíi ti wèrè má ṣàǹfààní tó jẹ́ àwọn tó ní kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n jèrè ẹ̀ ní. ọlọ́lá ló kọ rẹ̀ ṣé ọ̀rọ̀ kọ́lá wà ní àbọ̀ wọ́n wá síbí báyìí láti wá kọ́lá láti fún ọlá ká láti da ọlá nù láti fòrò ọlá láti fòrò ẹ̀mí ọlá. ọlá máa sún kàn wá ni. ọlá sún kàn wá yẹn ṣe pé wọ́n wá kọ́lá lọ kò dájú lọ́dọ̀ àwọn kan wèrè ni wọ́n dájú wọ́n kọ́lá lọ kò ní sẹ́kù ọlá lọ́dọ̀ ọ̀gá kankan mọ́ ìwọ kọ́lá wà ní kò sì ní sórí burúkú yóò dáa fún ọ ṣé ìjalè ọ̀rẹ́ mi mo mọ délé gidi gan ni o mo mọ ìyàwó ẹ̀ mo mọ ọmọ ẹ̀ mo mọ màmá ẹ̀ a ti ń jọ ń ṣẹlẹ̀ láti kékeré. ó ti bímọ yàtọ̀ ti ní ròmù ó ti bímọ ó yàn di o ó yàn di abẹ́rẹ́ ọdún eléyìí ti bímọ wọn ẹ̀ jalè o sórí lópòpónà wa yìí wọ́n bá mú lẹ̀ bẹ́ẹ̀ nìkan bá kódà kẹ́nìkan wá sa gbogbo ìta agé sílẹ̀ kó lóun ó fi dáná wọ́n ju táyà sí tọ̀ lọ́rùn ni o. ó sì sáná sí i. ayé kò gbà kólé ẹ̀sọ́ ni. ayé kò gbà kólé ẹ̀sọ́ ni. èmi àtọ́lá mi ti wà lẹ́nu contract. ayé kò gbà kólé ẹ̀sọ́ ni. ayé kò gbà kólé ẹ̀sọ́ ni. ó wá mú ọmọ lọ́mọ ó wá fi ń pa àwọn tó òun la fi ń wọ́n epo ẹ̀ pa ọmọ tí ò sí tí kankan ò ṣe ó ní wá gbé mú kọ́bí wá pé just because o ò fẹ́ kí n gbé mọ́tò lọ síbi tí mò ń lọ just that kò make sense now inú ilé ìmọ̀ wà peaceful ní kó ló di pé ọ̀láìdé gbé ọ̀láìdé ti wọ́n nílé it's from one problem to the other kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ mi ewu kò rí bẹ́ẹ̀ o ara ọmọ yẹn ò yá lóòótọ́ o ara ọmọ yẹn ò yá báwo lè ṣe fẹ́ mọ̀ ń parẹ́ òyà ṣé ilé bá mi tọ́jú ẹ̀ ni tẹ́ẹ̀fì máa mọ̀ ń parẹ́ òyà ṣé mi ni mo bí nǹkan mi toró tẹ̀ sí wá sú mi báyìí o kò dẹ̀ lè dùn mí gbàtẹ́ tí ìdókòrí ẹ̀ lè mẹ́sẹ̀ kò lọ. Will you keep quiet? ìyá rẹ̀ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n lé ní ìwà òkè ṣá are you okay are you normal ṣé wọ́n tẹ́lẹ̀ àti ẹ̀sìn bẹ̀rẹ̀ ni sọ fún mi ṣé wọ́n tẹ́lẹ̀ àti ẹ̀sìn bẹ̀rẹ̀ ìgbà tó tún pọ́gún àwọn oníbàárà bẹ́ẹ̀ ṣé káàkiri sọ pé wọ́n ni lọ́kàn dídí gbé ọmọ kan wá pẹ̀lú ìyàwó ṣé ìwọ́n lè accept nǹkan tó accept ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wọ ẹ sọ fún o ẹ̀gbọ́n mi ẹ sọ fún ẹgbẹ́ tó bá tún ṣe irú nǹkan tó ṣe yìí ṣé bá bá gbogbo ọmọlẹ́kùn ni tó bá ṣe nǹkan tó ní kárọ̀nù ẹ wọ ẹ kìlọ̀ fún o ẹ kìlọ̀ fún ìyáálé ẹ̀kọ́ ló máa fi inú ilé ilẹ̀ fún òun ló máa fi inú ilé ilẹ̀ fún ìyáálé ẹ̀ ṣó ti gbọ́. ọlá ní sùúrù àbúrò ní sùúrù. ó rúùt náà. ní sùúrù má jẹ́ kí ẹnìkan fún ẹ. ẹ ṣáà mi kìlọ̀ fún kò gbọ́dọ̀ rúùt sí àwọn mi mọ́ ṣẹ́gbọ́ kò gbọ́dọ̀ rúùt sí mọ́. má jẹ́ kí ẹnìkan fún ẹ lápá tẹ́ńsán dákun torí ọlọ́run pẹ̀lẹ́ ọmọ ṣe fún mi àbúrò ti tẹ̀ mí. Wòmí bí ṣe rí rè o tó bá ní ká pé bí ṣe rí wá dákun ṣé ìwọ ò mọ̀ pé ẹni mú àti dé olùnàgún náà ni ó mà ti lo ẹni ó wọlé tán àyè ti gbà ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ òbí mọ wá ní kíni ọmọ yẹn wá lẹ́nìkan ò tí ì bí rí o ti wá rò nídìí ẹni tó dàgbà jù tí ò lè bímọ mọ́ àyè ti gbẹ̀kú lọ́dẹ ó fẹ́ nípa láyà bí ìrà ṣe bẹ́ẹ̀ sùúrù ẹ ti jẹun yóò tán ó sì nú gbẹ̀ndú sọ́lọ́dẹ wá jẹ́ kí mi ó sọ fún ẹ jẹ́ kí lè jẹ́ first and the last mi ìmọ̀ ọgbẹ́ tẹ́ ẹ ti ń jà tẹ́lẹ̀ ọ̀rọ̀ náà sojú mi jọ náà ṣùgbọ́n gbọ́dọ̀ máa pè é kí n máa sọ pé ìgbàṣegbà àwòsàn àwọlé ẹni ọjọ́ tí n bá gbọ́
pé jà ṣẹlẹ̀ láàrin ìwọ àti ìyálé ẹ̀ àbí any other person ọjọ́ ìwà fi inú ẹbí sílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ má sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́ ọ̀yá kúlẹ̀ kó bí ọkọ ẹ. ó máa bèmí lẹ́bẹ̀ẹ́ kà ìyálé ẹ̀ ní kò bẹ̀. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni ayé kò gbà kólé. ṣótán ṣe bí àbẹ́ ẹ̀sọ́ níjọ́ kìíní àná ló sọ pé pẹ́pẹ́ sí ọkàn fi ẹ́lẹ̀ o ìwọ ló bọ́kùnrin o ìwọ lórí o ìwọ ló yìnbó orí ọ̀kẹ́ rẹ kókó láwò àbáwọ̀ fún mi àgbọ̀. tí ẹ filẹ̀ tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kọ́ gbóhùn lọ sódò lọ́wọ́ ṣe bá ń sọ fún ọ ní tinú ẹ ló fẹ́ ṣe ṣó tún ẹbí ò tán báyìí. ìwé ni wọ́n sọ̀rọ̀ báyìí náà. ẹjọ́ kí ni mo fẹ́ ṣe sí ẹgbà mi má wò mí nílẹ̀ má ìkọ́ lé mi ilé ẹjọ́ ẹ ṣàánú mi. nǹkan tá a máa ṣe ṣùkú òfin Mósè la máa lò. òfin Mósè kí ló fi Mósè. ìdájọ́ ọwọ́ ni. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni. kí ló ṣẹlẹ̀ náà ṣé mo bá ti ń jẹ ni ókè wọ́n mọ yín sí bí abá tèmi jẹ ni lójoojúmọ́ wo yóò kí n pé owó bó ṣe wò mí fẹ́ gbé mi mì ní kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ jọ kí ló ṣẹlẹ̀ sówó yìí. ẹ má bínú ẹwù gbogbo owó mi náà kó lọ nínú. bí gbọ́. gbogbo owó mi náà kó lọ nínú ọ̀dọ̀ mi. ẹ̀yin náà kí ló ṣe yìí náà báyìí. wọ́n ní kí n padà wá gbowó lálẹ́ ni mà. kó o sì padà gbowó lálẹ́ bí aago mọ́kànlá àbí mímí méjìlá ó ti yé mi báyìí ó ti yé mi mo mọ̀ kọ́ ti máa ṣe sọ̀rọ̀ yìí ó ti yé mi ẹ kó ní bukọ ẹ mọ̀ta ẹgbẹ́ kẹ́kọ́ sì bọ́ta kí ló dé lójoojúmọ́ kí ló dé yìí nìkan lẹ́ ń kiri ni ọmọ sáà ló ń kiri lójoojúmọ́ tó kó wálé fún mi yẹn ẹ má wọlé. káàbọ̀ alálùbáríkà ọ̀hún bẹ́ẹ̀ ti ẹ rí ọ̀tá tó pátápátá ni mo jẹ́rìí ẹ wo wọlé ilé nílé ẹ wọlé alálùbáríkà ọmọ wọlé. báwo lọ jà máa. àlàáfíà yá mi àwọn ọmọ rẹ̀ kò fún mi problem tó ti máa mi gbọ́jà mi tí mo ti mọ̀ á dà fún ẹ ṣé wàá bẹ ẹgbẹ́ ni ó dáa ó ṣe ọkọ mi mò ń bọ̀. fún mi lọ́mọ alálùbáríkà mo bẹ̀ẹ́ ẹlẹ́dàá mi òye ẹ̀yẹ bí ọmọ ayé ẹ̀yẹ bí ọmọ ọ̀run ẹ ṣàánú ọmọ ẹ ṣàánú mi òye ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni. ṣe bóhun tó jòhun la fi ń wóhun èpo ẹ̀pà ló kàn kó sí ẹ lórí alágídí ògbé ilé ọkọ òjòwú ògbé ilé ọkọ ọláìdé òwe ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn o ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn o onísùúrù o ló ń jèrè nígbẹ̀yìn o sùúrù tí ẹ rí yẹn ó ṣòkúta jìnnà alọ́ba ọ̀rọ̀ ń bá ro máa rò pọ̀ ẹ̀fọ́ ń bá ro máa ń jẹ́ kọ́ ọmọ ọlọ́jà ìtùnú ó sọ bí ẹ kú oorun. ìgbà ilé wa sùn sí. tó bá ti gbọ́jà lọ nǹkan tó bá yẹ máa ní ìyálájẹ ń pariwo wọn ń kanra at least tó bá ti rẹ̀ yín ẹ tiẹ̀ ṣùgbọ́jà lọ náà ẹ lè lọ relax. òun ní jẹ́ òlè mọ bóyá ń ṣe mí o gbogbo ara báyìí ló ń ro mí ọrùn tí ń ro mí gidi gan ni ó rẹ̀ mí o ara ò kì í ṣòkúta. gbogbo alátẹ̀ mọ̀ pé ohun tó múlẹ̀ ní ó ya òrèrè gan bọ́ kí la fẹ́ ṣe wọ́n bọ́jà lẹ́yìn tí fẹ́ tà tán yìí àwa tàtẹ̀ ṣe kíní gan-an ẹ jẹ́ ká kúkú kó gbogbo ẹ̀ ká lọ rú báyà alájẹ ní ṣọ́ọ̀bù
ó ti rẹ̀ mí ó ti sú mi o. ẹ̀dùn ọ̀nà ẹ̀ ṣe ń pọ̀. ó darí ló pọ̀ lẹ́yìn ló dé ẹ̀ kiri ni. kò sọ jàjàre. ẹ máa fọ́ọ̀sì àwọn èèyàn mi. meanwhile àwọn guys tó béèrè eléyìí ó wà ń bẹ àwọn eléyìí ó béèrè. wọ́n lọ́jà kó jẹ́ lọ. èmi ò tẹ̀lé padà sẹ́yìn yìí ó ti rẹ̀ mí. ó máa fọwọ́ mọ́jà àwọn bẹ́ẹ̀ ni o. ó ti sọ mi mi ìtẹ̀mọ́ oṣù kan. gbogbo òjòkó tó jòkó ká ló jòkó òsùn sí gígan owó bá ti ta gbogbo. kò gbà kólé ẹ̀sọ̀ ni. ká lọ jọ. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni wáyé. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni. tó rè é kógi mi ta 2 by 2 là ń sọ̀rọ̀ rẹ̀ rí o àti lẹ́ni tó kógi mi tó rè é ta láàrin ara yín ṣẹ́ẹ̀sì èrè ṣẹ́ẹ̀sì wín ẹ bẹ̀rẹ̀ sí ní wojú ara yín àbí ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ oyin iṣẹ́ ojú olóko ṣeré kò ń gbà yìí ẹ̀ẹ́kógi igi mi sì bẹ̀rẹ̀ sí ní sọnù nínú àtẹ́ńdà sẹ́yìn ọmọ sẹ́ẹ̀fẹ́ sórí burúkú sẹ́ẹ̀fẹ́ ṣòfò dànù báńkò mi ń gé. ṣe actually sir àgbà tèmi lọ ìlànà lọ ní 5:30. nírọ̀lẹ́ nù. nírọ̀lẹ́ ní sà mo dẹ̀ fi òun sí ṣọ́ọ̀bù mi. ẹ̀kọ́ ti fojú mímú wọn wọn ló kógi yìí ní sí. irú ọ̀rọ̀ jakujaku wo ló wá ń sọ yẹn ìgbà tó fi kí ilé mi lọ́wọ́ lánàá ṣé o ti gbà yẹ kóun náà wà ní ṣọ́ọ̀bù pẹ̀lú mi ni èmi náà ò pẹ́ rárá kí á tí mo ti ṣe tí mo ṣe mo fi kí ilé lọ́wọ́ lèmi náà gbalé lọ́nà ìjà lè ń lé wa o. tí bá gbọ́ ẹyẹ ọwọ́ Súnkànmí èyí ọlá Súnkànmí ọwọ́ èyí ò ní kọ́kọ́rọ́ àtẹ̀ńdà gbẹ̀yìn sí. ọlá Súnkànmí ọlá ilé wa mo ló kó gì mí sí mo ní gbogbo gì mí wà. lóòótọ́ ni wọ́n fi àsìkò báyìí lọ ṣùgbọ́n mi ilé òkè ọ̀gá mi ń jalè. ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n gbọ́ yín yé wọ́n fún wọn kọ́kọ́rọ́ ọwọ́ tiẹ̀ ní kọ́kọ́rọ́ wà àbí ó dẹ̀ ká tiẹ̀ gbẹ̀yìn òsápá kan ta ló kọ́kọ́ dé àtẹ̀ńdà láàrin ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ta ló kọ́kọ́ dé àyè láàrin yín láàárọ̀ yìí. ẹ sà èmi dé ibà ní 6:15 láàárọ̀ ilẹ̀ bámbìlì. ta ló bá. mo bá òun. ọlá ló bá. bẹ́ẹ̀ ni sà. ọlá ló bá ọwọ́ rẹ ní kọ́kọ́rọ́ wà ìwọ náà ló sì kọ́kọ́ dé bó lọ tági mi sí o ọlá tó jìnnà sí wọn tí wọ́n ń pè lọ́lá Súnkànmí abẹ́rẹ́ nǹkan. ebi mo ní kí wọ́n máa báṣẹ́ tá a ṣe kù lọ lánàá ni èmi náà mo wà ń bíbá ṣùgbọ́n mi ò lè jalè ọ̀gá à ń jalè ńlẹ̀ wa. bí wọn ò kọ́gi mi ò kọ́gi. ìwọ ò kọ́ 2 by 2 mo dáràn láyé mi àwọn ọmọ yìí bá tèmi jẹ́ pọ̀ wọ́n rán mi níbi tí wọn ò fẹ́ dé lẹ́yìn ẹ wò ó bí n bá kọ̀ bí wọn ò bá rí di mi iná òjò rọ̀ yóò sì kódà yóò fàtẹ́gùn yóò yagi ilé yóò yagi oko lẹ́yìn ẹyẹ ilé ní báyìí tán tẹ́bì yẹn bá tẹsẹ̀ bọ́ tó bá tẹsẹ̀ bọ́ àtànmọ́ yín lọ ẹ̀mí yóò gbọ̀n ògùn rẹ̀ ẹ̀ jẹ̀gún lọ́wọ́ ògùn lẹ́rí yìí ògùn tí wọ́n ẹ̀ jẹ́ lọ́wọ́ ògùn yóò pa bàtà yóò pa ṣàwòrò etí ẹ̀ níyẹn mi ẹ jẹ mi lọ ẹ kò mi ń gẹ ẹ rè é ta ẹ wàá sọ pé ẹ̀yin fẹ́ náà yìí sí sáwọn fámílì kì í kò sí nǹkan tí a fẹ́ ṣe gbogbo wọn kù ni kódà kò ní da fáwọn tí wọ́n kọ yín wá tí wọ́n wẹ̀rẹ̀ wo ló sọ̀rọ̀ bí kò fẹ́ da fún ọ ni kò fẹ́ da fáwọn tí wọ́n gbẹ̀gbẹ̀ lé yín ni ó sí wọn ni ó sí èrè ni àbórí rẹ̀ ọ̀dà ni lílọ mò ń lọ yìí bí n bá lè débi tí mò ń lọ mò ń rè fẹjọ́ yín ṣọ̀gùn ni tí mo bá kọ̀ nídìí ògùn ó bọ́ sídìí Ṣàngó tí ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jẹ́wọ́ ẹ kú ẹ kẹ́kàn kú dànù ẹ ṣòfò dànù fáwọn tí wọ́n ní lásán ṣùgbọ́n tí bá wá padà dé bẹ́ẹ̀ ṣe tòrí bẹ́ẹ̀ ṣe yín ṣe wà yìí bẹ́ẹ̀ náà ni kí n wà ẹ̀yin ara dó jẹ́ kẹ́ra kú jẹ́ kẹjẹ́ kó gbó káyún mọ́ bí tẹ́ ẹ wà kó kẹ́yìn ó gbà yín kó gbá etí ò lè mọ́gìrì kò sí nǹkan tó lè ń dúró ṣe láyé orí yín ò dáa rádaràda ó lè àbórí rẹ̀ ọ̀dà kò ní dáa fáwọn tó ní ọ yóò tún máa tún sọ̀rọ̀ orí rẹ̀ ọ̀dà
bí bá dé bí wọn bá bá yín bẹ ògún ní ọ̀pá yín. ọ̀gá ni kò má jọ ẹsẹ̀ kúrò bí. bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run nǹkan tó dé lórí ká wá wò ó bẹ̀rù Ọlọ́run. gbogbo ẹ̀ ń torí Ọlọ́run ní tó mí àti tí ò ní ọ̀rọ̀ ni Ọlọ́run ò tiẹ̀ ní pa ń lẹ́kùn ó fọ́lọ́run bá bẹ̀ gbogbo tó mí báyìí mo fi tẹ̀ ní ìfẹ́ kọ́kọ́ mi sùn fẹ́ ọ̀ nítorí wọn fi ń tẹ̀ níbi yìí ṣe ń sọ̀rọ̀ látẹ̀kọ̀ mi ìkànlẹ̀ máa kí ni torí pé àánú mi ń ṣe gidi gan ọ̀rẹ́ wa oníkọ̀gùn kọ̀gùn akówárápá ló kọ̀gùn sọ́lọ́run ọba o ìwọ ló kọ̀gùn sí bàbá aláyé yìí o léyìí tí ó ṣú ọ̀fẹ́ mi wípé ìwọ ló lè bá wọn sọ̀rọ̀ tó bá wọnú bàbá yìí tó jẹ́ kán mọ̀ pé ọ̀rẹ́ tí wọ́n ní kò lè ṣe nǹkan tán fi lọ́ yìí bàbá yìí máa gbọ́ ìwọ ló mọ bàbá yìí rí o àwa ò mọ bàbá rí jọ torí Ọlọ́run bàbá sọ̀rọ̀. ṣé nǹkan tẹ́ ń sọ fún mi ń sìn ni pé nǹkan tí mo ṣe ò dáa bí mo ṣe mú ọ lásùkọ̀ mi pé wọ́n á máa lọ ṣiṣẹ́ bí yìí o tí gbogbo wa jọ mọ̀ tí mo mú débẹ̀ ẹ̀ṣẹ̀ ní báyìí. rárá o a sọ pé níbọ̀dì jẹ̀bi ẹ̀ jẹ̀bi ẹjọ́ ọrọ̀ ajé náà lẹ́sẹ̀ jọ fọlọ́ bá bẹ̀ ẹjọ́ ọkọ mi gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹjọ́ torí Ọlọ́run fọlọ́ bá mi ẹ jẹ́ kí n wá bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ wọn bóyá ṣe mi. ọlásùkọ̀ mi tá à ń sọ̀rọ̀ nípa yìí ṣé àwọn nǹkan tó jì ó ti sọ bí tó kó sí fún yín. láàrin mi àti wọn náà mọ orí ọ̀tọ̀ lásùkàn mi jẹ kò lè ṣe nǹkan yìí ọlásùkàn mi ò lè ṣe ó dá mi lójú ni. jẹ́rí ọkọ mi níjọ́ tí wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ mi báyìí lọ́kọ mi sùn sájọ́ súnmọ́jú ni ọkọ mi ò jáde débi kó ló fẹ́ lọ tọ̀ ẹjọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ wọn understand. mo ti gbọ́ tí màá sọ fáwọn ọlọ́pàá èmi á lọ síbẹ̀ àmọ́ iye káwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn tí wọ́n bá prove ọlásùnkànmí innocent pé kò mú ọkọ̀ọ̀kan nípa kínní wọ́n filẹ̀ á dẹ̀ máa bọ̀ nílé. ó yé mi nǹkan tó sọ mo dey understand but gbogbo àná làjọ mọ orí èèyàn tó ọlọ́pàá jẹ tí wọ́n bá wọnú bàbá yìí á wọnú àwọn ọlọ́pàá wọ́n á lè release ọ̀rẹ́ wa fún wa lásìkò tó bá ti di pé wọ́n ṣe investigation yẹn tí time bá ti ń lọ kó má di pé máa padà lọ sùn sẹ́ẹ̀lì o please. mo ti gbọ́ ìjàpá ní lájọ tó ń ti gbọ́gbọ́ o wọn àtàwọn aráàlú wọn ti ń jà torí bẹ́ẹ̀ sì ẹ̀kọ́ ta blame sẹ́mi lórí. ayé kò gbà bọ́lẹ̀ torí ewu ti sún mi ọkọ mi ò dé mọ kọ́kọ́ ń pa akọ́tọ́ ló ṣe yìí kó mọ kọ́kọ́ ń pa ẹ̀ mo ìwà yìí mo ti gbàwẹ̀ mo ti sunkún mo ti lọ báwọn èèyàn pé kò jọ kàn help me nobody is ready to help please ẹ jọ̀ọ́ ẹ bá mi fọkọ mi sílẹ̀ kó mọ kọ́kọ́ ń pa ẹ jọ̀ọ́. madam mo ti sọ fún yín kò sí nǹkan tí mo lè ṣe sọ̀rọ̀ yìí gbogbo ìwádìí ta lè ṣe a lè sọ pọ́kọ yín ṣe àbá sọ pọ́kọ yín kó ló ṣẹ̀ṣẹ̀ but nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó so nǹkan tí mo kàn fẹ́ kẹ́ iṣẹ́ ń sìn ni pé ẹ get ara yín ní very very good lawyer kan tẹ́ pé at least torí court là ń lọ yìí o. court lawyer ayemi ọmọ ilé wa ayemi ẹ̀gbọ́n mi ẹbí mi ò ṣẹ̀wọ̀n rí ẹjọ́ ó ti sú mi I'm tired. Calm down. ẹjọ́ iná lè lè ṣe fún mi ẹjọ́ má bẹ̀rẹ̀ ní ẹjọ́ ẹ ní ìdìbò nǹkan tẹ́ ẹ ṣe ẹ ní láti get good lawyer very good lawyer advice máa fún yín. good lawyer mo fẹ́ rí. Yálàjì ẹ jẹ́ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jọ̀ọ́ mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. bọ̀ kí ló wá kan orí mi bẹ́ẹ̀ báyìí. ẹ jọ̀ọ́ ìwò tẹ́ bá mọ nǹkan tó ń ṣe mí ẹ mọ̀ pé ó kàn yín gan jù mí lọ ẹ jọ̀ọ́ ẹ wo lọ́ọ̀yà tí mo padà lọ get mo ní ká lọ wá owó wa. ó dáa ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́ jì ẹni tó dẹ̀ kú kò sí náà kò kú dá lápá ok ilé wa lówó táwọn ń sọ yìí o. ẹ wò ń gbà tá a ṣáà fàáfàá pẹ̀lú lọ́ọ̀yà ṣáà ní pé kí ṣáà lọ 100,000 naira wá ná ni o mo ti sọ iye tó ń fẹ́ gbà bí mo ṣe ní kẹjọ kẹyà mi 100,000 ìjọ Ìyálájé ní fọlọ́ọ̀ bá bẹ̀rẹ̀. 100,000 naira. bẹ́ẹ̀ni. 100,000 naira. ẹ máa yọrùn iṣẹ́ mi díẹ̀ má ṣe lọ kiri ọjà ẹ máa yọrùn. kí ni mò ń tà ṣé gbogbo ṣọ́ọ̀bù mi fún ẹ ní 100,000. Kádíjà. ẹ wò ó ṣe Ìyálájé. ọmọ yìí dà Kádíjà. Kádíjà mo sì mọ́lẹ̀. níbo
ni. ó lè rè é. Yálà jí mi ò já yín lólè mo kàn ní kẹjọ kẹ yá mi lówó ni ẹjọ́ torí Ọlọ́run. kí n yẹ 100,000 ó lè jà mí lólè. ẹjọ́ yàrá ẹjọ́ ẹ ní ẹ̀bùn ṣẹ́rí ẹ ní rògùn wàhálà ọlọ́pàá yẹn ọ̀pọ̀ kíbi tọkọ mi wà sí ó ti ń lo bí almost 1 month níbẹ̀ ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ yá mi ẹjọ́ yàrá jí mo fẹ́ lọ́ọ́ bá bẹ̀ mí. mi ò ṣòlè wọn náà mọ̀ náà ó lè bá mi bẹ̀ wọ́n. Lè mi ṣé mo ẹrí kí mo bá wọn jalè wọn rí ni ṣé mo jalè wọn rí ni torí mo wá lọ yáwó lọ́wọ́ wọn náà ṣe wọ́n insult níbẹ̀ yẹn ó dà. ṣẹ́rí ọmọ àlè ló máa rínú tí kò ní bí o ẹbí alájẹ kọ́ o ẹ̀yin náà mọ̀ ẹbí wọn kọ́ o ṣe mọ̀ nǹkan tó tẹ̀ wá ṣẹlẹ̀ èmi àti Kádíjà àti ẹ̀ tí wàá rò lọ́kàn ara wa ń pé owó àjọ tá à ń dá ọmọ pé inú ẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ sí wa ojújẹ lòun ojú ṣàánú owó àjọ tá à ń dá pé bóyá ká kúkú kó fún àbí kí ló sọ Kádíjà. bẹ́ẹ̀ni torí ẹni tí ò bá tẹ̀ wá nípá láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ ẹ̀yin náà dẹ̀ kì í ṣe eré èèyàn bẹ́ẹ̀ sí wa. ṣé pé jíyàn dáadáa sí wa ni torí owó yẹn a ti ń plan nípa fẹ́ fi ṣe nǹkan ní ṣùgbọ́n èkì ń ṣèyàn bẹ́ẹ̀ tẹ́yìn náà bá dẹ̀ padà wá ní ìsìn táwa náà bá need help yẹn máa ràn wá lọ́wọ́. If you help me, thank you so much. Ẹ ní ìdásí sùn. Ẹ jẹ́ kí n wá báyìí. Ẹ lè mọ help tẹ fẹ́ ṣe fún mi yìí o. Because bí mo ṣe wà mi ò ní 5,000 naira. Tí máa rí fún ẹ ó ti ẹ ti sú mi. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ yẹn. ẹ̀sọ́ ni. Ẹni rírun tèmi, thank you so much. Ayé kò gbà kólé ẹ̀sọ́ ni ayé kò gbà kólé ẹ̀sọ́ Ìtùnú ìwọ ló fẹ́ rí gbogbo àwọn aráalé la sì ti pèsè ta ìwọ náà sọ̀rọ̀ tó yà ó ṣe káwọ́ gbéra yóò ṣe kínní. ẹ má bínú ẹ kú jókòó ṣẹ́rí lẹ́nu ọjọ́ mẹ́ta oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ sí mi ní àtọkọ mi tẹ́ bá notice ẹ rí pé ẹ̀rọ kọ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rí wọ́n parọ́ ọmọkọ mi ni wọ́n lọ́kọ mi jí nǹkan ọkọ mi ò dé jí nǹkan kan kò mọ̀ ń pa ẹ̀ at the end of the day police station ló wà látijọ́ yìí bẹ́ẹ̀ ni ibẹ̀ ló wà látijọ́ yìí àwọn ọlọ́pàá dẹ̀ sọ pé kí n lọ gba lọ́ọ̀yà tó dẹ̀ ní kí n gbà ẹni yẹn mo tún máa ń gbọ́ pé mo ṣe dáadáa but ìgbà tí mo wá dọ̀dọ̀ ẹ̀ yẹn wá ní àfi kí kọ́kọ́ lọ wá 100,000 naira wá ná kó n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní o. lọ́kọ́ fún. mi ní ṣé bí ẹ ṣe ń wò mí ní ju 5,000 naira lọ́wọ́ gan ó yá mi gan ni mo ní ṣe ní kí wọ́n á bá yín pé kéjọ torí Ọlọ́run kó tẹ́ bá lè ṣe fún mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹjọ́ ẹ yá mi lówó ọkẹ́ ẹjọ́ ẹ. dìde lè tó yẹn sórí lórí ọ̀rọ̀ 100,000 yòókù nídìí yẹn máa ṣe ìrànlọ́wọ́ ẹnu rẹ̀ máa fún ẹ lé 2,000 nú rẹ̀ ẹgbẹ̀rún 2 ṣùgbọ́n mo yá ẹ o wàá dà padà mi o ojú òun rò rojú ṣàánú tó ti gbọ́ èsì wàhálà. ìyálẹ́gbà ìyẹn sọ̀rọ̀ kàbìtì báyìí sílẹ̀ ó náà ní di 100,000 ẹni ẹ máa ya ní 2,000 kó ṣe pé tún fún ẹ tún ya ní o 2,000. ṣé kó parẹ́ ẹ̀ ní. chief tenant anyways ẹ ti ẹ gbìyànjú sísítà mi ìyá oníjẹyìn ṣe rí gbogbo alamọ bí ìlú ṣe rí ẹdẹ mọ oríṣẹ́ tèmi ń ṣe ẹdẹ mọ pé german ni ká fà síbi ká fà sóhun lówó fi ń wọlé kò yé yín tá bá parí mítìn yìí ẹ jẹ́ ká ríra gbogbo nǹkan tí Ọlọ́run bá fún mi ní agbára láti ṣe èmi á ṣe fún yín tẹ́ bá dẹ̀ fẹ́ rí mi ẹ má wàá rí mi inú ilé ẹ mọ̀ pé mo ti máa ń sọ fún yín tẹ́ bá fẹ́ rí mi ẹ jẹ́ ká ríra níta ó ṣáà ti yé yín but n ti bá ní lágbára ti ṣe èmi á ṣe fún yín ẹ pẹ̀lẹ́ ó ga ọ ẹ pẹ̀lẹ́. ntẹ́mi tẹ̀fẹ́ sọ ni pé má bínú mi ò lówó lọ́wọ́ o má lọ pé mo dájú
ìwádìí sọ bẹ́ẹ̀ náà mi máa ń pa ẹ̀ tó bá wọlé ẹnu kó fẹnu sọ èmi ò lówó safety net gan wà wí ẹ̀ owó lémi gan méjì san parí àwọn ọmọ gan wà ní afẹ́sán owó léwe àbí owó léwe so ọlọ́run ṣàánú wa o ọkọ yín gan gbà tó wà lé gan tẹ́lẹ̀ gan kí láti ẹ̀ ń sọ kò wúlò oúnjẹ wo lé jẹ wo náà jẹ gbogbo ẹjọ́ ló ń dálẹ̀ so gálà ń bá kàkiri tó bá wù ìwà rẹ̀ ló gbé débẹ̀ ọba dé dédé yóò sì dé òun ló mọ̀. ìwọ ọmọkùnrin àsọtán ọ̀rọ̀ kún ẹnu ẹ ilé ayé ò sì le tó báyìí kí ló dé kí la gbé kí la jù wéré làwọn tí ń pè ọ́ láàfà mo sì mọ̀ pé ọ̀kẹ́wù wọ́n fi àáfà kan lé ni torí tó bá jẹ́ pé ọ̀kẹ́wù ó yẹ kó o ní làákàyè èèyàn sọ pé òun ní ìdí 100,000 òun ti rí 5,000 èèyàn tún lòun ó fi 2,000 naira kún ṣe bó ló ń dín lọ ni tó ọ̀bà wa lówó ọ̀nì èmi ò ní o ewu wà ní àdáadáa tó ń ṣe bí ọwọ́ òjò ìtùnú pẹ̀lẹ́jàre ọlọ́run bá wa yọ ọkọ ẹ̀ ọlọ́run bá wa yọ ọkọ ẹ̀ ọlọ́run bá wa yọ ọkọ ẹ̀ àmọ́ ọ̀rọ̀ tí náà ó fà kíyèsí o ìwọ náà wo nǹkan téèyàn bá ní ṣòro bóyá ọlọ́nkù kan ó wá ní ọ̀nkù I need money ìyẹn wá ní kó wá gbà ẹni tó ní ìdí owó bá dọ́dọ̀ ń pè ó mú iPhone 11 ó drop ẹ̀ ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ó ń lo 3310 Nokia jọ ń torí ọlọ́run sẹ́ni tó fẹ́ fúnyàn lówó sẹ́nu ìhó dùn àti kówó lẹ̀ kò ní wò pé ẹni tó máa adúrú fóònù ilẹ̀ ayé ẹ̀gán gúnrégé ju tòun lọ ìwọ náà wò wọ́n tó olóò níṣòro òun ló wá aṣọ ọdún ẹ̀ ní ìsìn aṣọ tó wọ̀ yìí aṣọ labalábá yìí tí o lè wọ́dọ́ dé èèyàn pé ẹjọ́ ẹ ṣàánú mi kọ́rọ̀ bí pé yà ń jẹ́ ọ ìyá tó fẹ́ fún 2,000 naira gan níjọ́ tó ti ń gbénu lé aṣọ kan oní bí ìtẹ́jọ́ ṣèbí bí ṣe ń wọ kẹ́ẹ̀kì nu ọwọ́ ló níṣòro ọwọ́ sọdún ẹ àti wípé ọ̀rọ̀ wa àtọ́kọ ẹ ogún wà lára yín o ọ̀rọ̀ gbọ̀ngàn kan o ó yẹ kẹ́ ẹ jáde sí kẹ́ ẹ tẹsẹ̀ lébọ̀ tó o bá ṣàkíyèsí ìtùnú ni wọ́n ń pè ọ́ ẹ tù wá nínú lé ẹ mọ́ ń bà wá nú jẹ ni ọ̀dọ̀ yín nìkan láti ń rojọ́ bá àròjọ owó mi àròtò owó ná àròtò owó lé ọkọ ẹ náà ó pe ẹ lọ lásùnkàn mi ọlá òsùnkàn orí burúkú ni mo ń sùnkàn ẹ̀wọ̀n ló tún sùnkàn lásìkò yìí bẹ́ẹ̀ni kò sí tó pọ̀ ní tó sì fà ni pé sẹ́rí ọmọ tí wọ́n bá bí láyé yìí tó bá jẹ́ pé níjọ́ tó bá ṣe ìkómọ wọn tí àwọn àfáà bíi pásítọ̀ wọn kan ni pé ọlọ́run jẹ́ ó dára fọ́mọ wọn ọlọ́run jẹ́ ó dára fọ́mọ wa o kò lè dára fọ́mọ kó bá irú ọmọ tí wọ́n bá kọrin gidi bá ayé èsùn wọn ìwọ àtọ́kù ẹ níjọ́ tẹ̀ ti dénú lẹ́yìn ẹ̀ ń pọ́n wa lójú ni ẹ̀ ń fìyà jẹ wá ni bí kẹ́ ẹ jẹ owó kọ́pọ̀lọpọ̀ máa bá yín rọ́wọ́ ná owó mi gbogbo ẹ̀san owó adé nìsín olójó ṣé mi tí mo àbí tó pé mo jẹ́ kìkìdá agbádá tí mo jẹ ogún lọ́wọ́ bá sukura òun náà ní 2,000 táwọn fẹ́ yá tó yẹ pé wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ èmi ò ní jẹ́ ọ̀yà o tí má gbàkú tọwọ́ mi ó sì ṣe kan nínú ilé. ọ̀rọ̀ pọ̀ dóná iṣó ń ṣe sọ̀rọ̀ yàn sọ̀kalẹ̀ gan-an. mo fi advice ràn lọ́wọ́ èmi láti gbìyànjú. ṣé ọ̀rọ̀ tẹ sọ pé aṣọ ti mọ̀ wọ̀ ẹ mọ̀ báwọn èèyàn náà ló sọ pé orí ìrìn lóore wà tí mo lè fẹ́ lọ bámi kan àwọn tó fẹ́ fún mi lówó mi ìfẹ́ múra lọ ẹni àmọ́tí fi lọ ní kí n wọ ìtẹ̀lẹ̀ àpótí. bóyá kó ní wọ́n wọ ọjà wọ́n á jẹ́ kí wọ́n á bẹ̀rẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ àpótí ẹ̀ tó wá fẹ́ wọ̀ lọ́bẹ̀ tó bá wọ̀ lọ́bẹ̀ ní ilé ó lè mọ́ràn lọ bóyá kó lọ ọgbọ́n tí ọ̀dà èmi ò lówó ọ̀rọ̀ àbẹ̀sẹ̀ àjọ ń gbẹ̀yìn ọ̀rọ̀ mi ìwà tó pẹ̀ ogun lẹ́jẹ̀ nù lẹ́yìn gbogbo gbẹgbẹ́ ìṣe ẹ̀bẹ̀ pẹ́pẹ́ ẹ̀ẹ́díṣẹ́ ẹ̀jẹ̀ wo ná owó àwọn olè tó fẹjọ́ yìí. ṣé àmọ́ ọ̀nà tẹ́ máa gbà tẹ́ máa fi release ọ̀pọ̀ yìí ní kejì àwa ò torí kí ni ẹ má yẹ kó kí ni tí kò sí tó ń bọ̀ lókè tí ní ọgbà o. kí ni kí wọ́n rè túlẹ̀. ẹjọ́ túlẹ̀ ẹjọ́ tó mọ ilé ọ̀hún tó ṣe òṣètò tó pọ̀ torí iye ló mú ògùn tẹ́sẹ̀ ló mọ̀ àìsàn ló pọ̀ torí pé kí ni tẹ́ bá ní ẹ̀túlẹ̀ sí ẹjọ́ kí ni nǹkan náà a fẹ́ dẹgbẹ́rú lè. ẹgbẹ́ ò lè dàrú. ẹgbẹ́ ti ń dàrú. ẹgbẹ́ ó dàrú lórí mi ó dòódì. ẹ kó má bàa dàrú náà mo fi gbọ́ àpèjá máa. ó di méjì mo jẹ ká kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là ewé ló kọ́là ara báyìí lè ewé fi kọ́là sára ẹ̀kọ́ wá ẹ jẹ́ ká mólè ló lé wọ́n lè bá ti jalè báyìí ẹ jẹ́ ká mólè ká má sọ pé ibi tó ní nǹkan gbé sí ò dáa ọwọ́ á ní kò jalè 2x2 ẹ̀ ṣe gí wo o lè rárá ń sórí ọmọ tí wọ́n ń pè lọ́lá ń tó bá jẹ́ àbúrò mi tó mú wá síbi ìbàyí gan ló wá bá mi sọ eléyìí ni bí ìbá ṣe pé bóyá wọn mọ̀ pé nǹkan tó fẹ́ wá bá mi sọ ni wọn ní padà èmi ò wá padà níbi ìkọ́mọ tí mò ń lọ níbi ìkọ́mọ sálísù tí mò ń lọ èmi ò wá padà. ó bá pẹ́ pọ́nmi lẹ́nà ni torí kò sí bá mi jẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn ẹ̀ tààtà wọ́n bá sunkún máa rògbò rẹ́rìn ní tí àwọn ẹja tó mi lẹ̀. o lè ní súnkàn mí ọlá súnkàn mí o lè ní ọlá kankan ò súnkàn ọlá jìnnà sí ni o lè hàn rán
tó bá jẹ́ pé Súnkànmí ti wá láyé aníní ó yẹ kí wọ́n máa wọ aníní ńlẹ̀ báyìí kí wọ́n sì sùtì rẹ̀ kí wọ́n sùtì Súnkànmí ló yẹ kí wọ́n pa torí olè Súnkànmí èyí ó jù ta nílé lọ Oyènúsì ni 2x2 ní 2x2 ní kíni ṣé máa lórí 2x2 ṣé wọ́n mọ iye 2x2 tó ti sọnù nínú àtẹ́ndà yìí 700 2x2 ló ti sọnù 700 ó tún lé ló ti sọnù nínú àtẹ́ndà yìí a máa mú ọ̀mú a máa máa wọn ẹni ẹlẹ́ni lólè àsóhùn ní nǹkó òun ní rèé ta bí kankan báyìí lá máa yọwọ́ àwọn olè nínú kápẹ́ńtà ìkankan báyìí lá máa yọwọ́ wọn gbogbo wọn báwa kan ṣe táwa sì dá ọ̀pọ̀lọpọ̀ kápẹ́ńtà dá báwọn àwọn kan ni wọ́n fẹ́ rè máa sọ wá lẹ́nu a sì lè gbà fún wọn níṣẹ́ tèmi wájú lórí wọn yìí orí àtẹ́ńdà mi ni ó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn wẹ̀rẹ̀ tó jọ lè lọ látẹ̀ gbogbo wọn ni wọ́n kọ́kọ́ fúlọ́ọ̀sì. ẹ jẹ́ àtú ilé ilẹ̀ ìmí ìlànà ṣe mọ́ ṣé máa rò pé ó gígí ayíkẹ́ so òkè tí a kò ní gbogbo nǹkan tí wọ́n sọ kò mí ní nǹkan kan sí ọ. mo fẹ́ lè túlẹ̀ àrí. àwọn ò túlẹ̀. ẹ ti pe DPO kó bá tún jẹ yàrá. a túlẹ̀. ìtúbà lè lọ bí ọ̀sẹ̀ kan nínú. ọjà ká bẹ̀rẹ̀ sí ní kó àwọn olè jọ nínú láwùjọ kápẹ́ńtà kápẹ́ńtà tó jẹ́ iṣẹ́ alálùbáríkà ni ẹ wàá bàjẹ́ máa lọ. ẹ̀yin hello station police station ìjọba DPO ẹ̀yin nu ọmọ tí wọ́n kọ́ kínní tó rèé ta tó wà lákàtà yìí aṣọ òní kọ́kọ́ ogun mi ti mú wọn ti bẹ̀rẹ̀ sí ní yọjú ní kankan mo tún ti mú kan báyìí o mo ti dì í mú ẹ má jò yìí ti ń wọ ẹ káwọn mọ̀sí gan ẹ káwọn ẹ̀yìn wá. kó lè ẹ̀sọ̀ ní. lórí burúkú ọ̀họ́ olè. ayé kò gbà kó lè ẹ̀sọ̀ nínú ẹgbẹ́ kápẹ́ńtà oníranù wọ́n fò lélẹ̀ kó lè máa lọ láyé àtàláfíà bẹ́ẹ̀ ṣe ń sọ ìjọba lẹ́nu náà nù bẹ́ẹ̀ ṣe ń bàlújẹ́ náà. mo sọ fún yín pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ so àwọn tó wà níbi iṣẹ́ wọn àwọn lọ́ọ́ ṣàkóbá fún lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ṣe pé bí ọmọ ẹni tí ń pa ẹ̀ but ládùúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ ti tẹ̀ wọ́n so a máa release ọmọ yín fún yín kó máa bá yín lọlé. ẹ ṣé mo dúpẹ́ ọ̀gá ọlọ́pàá ẹ ṣé ẹni gbogbo àkóbá àdábá èmi náà ti mọ̀ pé àkóbá ni ọmọ mi ò lè ṣe irú ẹ ṣé ọlá àtúntì yín náà ṣe ẹ jọ èmi wá ní ká lọ wá báyìí. mọ́mí bail is free now ó sọ owó gidi fún wa sí yìí kó bail is free anyway ẹ má máa get it twisted anyway tẹ bá ti lọ sí wọn lè gba owó bẹ́ẹ̀ni lọ́wọ́ yín. ìjọba ti sanwó gidi fún wa sọ èyí ní tìlá sí wọlé máa pè wọn sí. ẹ ṣé o mo dúpẹ́. bàbá ẹ̀ sọ time àbí bíta fẹ́ lọ operate like ọ̀lẹ́ sọ fún àwọn guys. wá kí ló máa ṣe ẹ náà obey my order. ẹ sọ̀rọ̀. Jẹ́nifá bí mo ṣe láàlá yẹn nìyẹn o nǹkan tẹ fún mi tí mo fi rọrí sùn àlá tí mo láàrin ìwé ẹgbàá mi Jẹ́nifá ẹgbàá mi ẹ má wò mí ràn. Ifá kì í parọ́ ọ̀pẹ yẹn kì í ṣèké ohun tí Ifá bá rí Ifá ó sọ ǹjẹ́ gbọ́ ó tí ì ṣiṣẹ́ bàbá rẹ̀ ẹ̀ ó dìgbà tó o bá tó ṣiṣẹ́ bàbá rẹ̀ kọ́nà rẹ̀ tó sí kọ́nà rẹ̀ tó là ọ wà ní àjò kan ọ wà ló bá yá rẹ̀ tó o bá mi bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ ṣé àjẹ́ nìyá mi. ìyá rẹ̀ ò ṣàjẹ́ tó o bá ti wá lọ bá ìyá rẹ̀
ọ wà béèrè wọn pé iṣẹ́ wo gangan ni bàbá rẹ̀ ń ṣe ó dìgbà tó o bá iṣẹ́ bàbá rẹ̀ kọ́nà rẹ̀ tó sí kọ́nà rẹ̀ tó là. Kò sí wàhálà màá bí mo ṣe ń kúrò lọ́dọ̀ yìí sí màá gbéra màá lọ bá yà mí bó jẹ́ kó gbọ́ lẹ́rọ̀ àbí kó gbọ́ líle wọ́n á fi ọwọ́ mú kan bẹ́ẹ̀. wà á fara balẹ̀ ní ọ̀nà ọjà tó bá dé bẹ́ẹ̀ ẹ sọ pẹ̀lẹ́ báyìí la fi pa àwọn kùrú pẹ̀lẹ́ tọ́yọ̀ ẹ sọ pẹ̀lẹ́ ní kò fi wọ́n bá ti wá jẹ́ jẹ́ ọ̀pọ̀. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni wáyé. ayé kò gbà kólé ẹ̀sọ̀ ni. ṣebóhun tó jòhun la fi ń wóhun èpo ẹ̀pà ló kàn kó sí. Mami ńkọ́? Ọba ń pè mọ́. Ọlámilékan. Ìṣọ̀lá ọkọ mi ìyàwó ẹ̀ ńkọ́. Wọ́n wọlé lọ́ntẹ̀. Kí ló dé ó bá mi. Mo ní kó wọlé lọ. Mami ṣe rí nǹkan tí mo wá mi bá ń ṣe rárá o mi ò bá ń ṣe rárá nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kẹ́ máa dá mi lóhùn bí mo ṣe ń bá yín sọ bàbá tó bí mi lọ́mọ ìyẹn bàbá mi tó bí mi lọ́mọ iṣẹ́ wo ló ń ṣe kán tó kú. Súnkànmí kí ló fa ogun ìbéèrè lè ṣé o ṣe ń béèrè iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe kó tó kú lọ́wọ́ mi ni fọ́níṣọ̀ ni bàbá ẹ̀ ṣe kó tó kú náà fọ́níṣọ̀ ni bàbá ẹ̀ ṣe kó tó kú náà. Ìbéèrè àpọ̀dà mo ń béèrè lọ́wọ́ yín àbí ìbéèrè àpọ̀dà mo ń béèrè lọ́wọ́ yín àbí mo ní bàbá tó bí mi lọ́mọ iṣẹ́ wo ló ń ṣe. Èdìmọ̀ rí ẹ mọ́wò mi ràn kí ló dé a ní fọ́níṣọ̀ ni bàbá ẹ̀ ṣe kó tó kú máa ń sọ fún ẹ náà. Èmi ti mọ̀ pé ẹ ní gbọ́ mami. Kí lè dé ọbẹ̀ mo ní iṣẹ́ wo bàbá mi ṣe. Máa sọ máa jẹ́wọ́. Jẹ́ kí orí ẹ̀ kó pé mo ti máa ń kìlọ̀ fún sábà tàbí wọ́n jẹ́ máa larúkọ mọ́ mi wà máa rúùtù sí mi ẹ̀rọ kí ni problem ẹ̀ gan-an ìtumọ̀ gbogbo nonsense tó máa ń ṣe fún mi yẹn ìtumọ̀ wọ́n mi ẹ̀jẹ̀ bá mi kìlọ̀ fún o èmi àti igi mú jìnnà sórí o jẹ́ kó rí ẹ̀ kó pé gidi gan-an ni ọ̀gbẹ́ni kí ló ṣe é gan. ṣọmọ èjì mi ni tó bá tẹ̀ jù mí lọ gbọ́ ò lè gbọ́ ọ̀sẹ̀ kan lọ́wọ́ mi nonsense. Ẹ dúró ná àrífín yìí máa ń pọ̀ tí mo dúró báyìí náà ẹ̀yin méjì dẹ̀ lẹ́nu bèbè síra yín jọ́ torí Ọlọ́run kí lẹ fi jura yín lọ mo béèrè lọ́wọ́ yín kí lẹ́yìn méjì fi jura yín lọ àwọn ẹgbẹ́ yín owó náà fi ń jagbà níta ẹ dúró síbí báyìí ẹ sọ̀rọ̀ àgbà gbogbo ìgbà tí máa bá yín parí ìjà ìjú mo jù ọ́ lọ òjù mí lọ náà ni kí ló ń ṣe yín ná ikọ̀ ògbé kan bí òwú jango orí bó ṣe ṣe tó lérí fùrù kọ̀kọ̀ ẹ wọ́n nílé lọ́kọ́ lọ́sẹ̀ kan tí ìyá yín bẹ́ẹ̀ yìí pé kẹ́ ẹ ṣe idiot orí àwọn méjèèjì ẹsẹ̀ wọ́n mú hàn lẹ̀. ó ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ o. Kí ló dé? Ogun jà. Níbo? Àbàlújẹ́ ṣẹlẹ̀. Níbo? Ìyá mi ẹ ṣọkọ ọkùnrin ni o ẹ ṣọkọ obìnrin sórí ẹ wo nǹkan ti bàjẹ́ o. Kí ló bàjẹ́ kí ló lè yín bọ̀? ẹ wo ẹ̀yin ọkọ yín níbi ọgbà àwọn mẹkáníìkì níbẹ̀ bó ti rí wọn ó tó bẹ́ẹ̀ mẹ́ta báyìí lọ ti mú wọn wọ́n ní wọ́n lọ jí nǹkan tú èyí tó burú jáì ẹ wo wọ́n ti dáná sun wọn o. Orí mi o níbo orí mi o. Ayé tí mo wá kàkà kíjà kí ni ó kàn tó láyé kí ni ó pè ṣe láyé tí mo wá kí ni ó pè ṣe láyé ayé tí mo wá kàkà kíjà kí ni ó pè ṣe láyé ayé ẹ má fòlè ṣe ẹni tí mo ní. Ayé ẹ má fòlè ṣe ẹni tí mo ní. Ẹni tí mo ní kàkà kó jalè tó bá kún kọ́ ayé ẹ má fòlè ṣe. Bùkọ́lá iṣẹ́ tí mo rán ẹnu ṣe yìí orin àdáadáa olùkọ́ lẹ́nu àwọn orin àdàmàdì ló ń jáde lẹ́nu ẹ ta ló rùn ẹ́ ńlẹ̀ gba ta ló rùn ẹ́ ńlẹ̀ gba gbogbo ṣe gbó nǹkan bí igi èṣù kókó rẹ̀ lóko ló ṣe nǹkan tí mo ní kó ṣe
ọmọ yìí kéré ó ń dẹ lẹ́nu. ẹlẹ́kùn jọ̀lẹ́ ìyá mi ẹ̀yin kọ́ ló ń bá wí inú àwọn òwe ló ti máa ń rí àwọn orin àràdàrà tí máa pàgbé máa ń kọ́nu lé náà nù ó ní máa sọ fún ọ̀dẹ̀ ẹ má bínú jàre. àdàbà ń pò gidi ẹni pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ títìrì ló ń tìrì èmi lọmọ burúkú yìí kọrin fún lọ. ṣe bóun tó jòun la fi ń wóhun epo ẹ̀pà ló kàn kó sí ẹ lórí alágídí ògbé ilé ọkọ òjò ògbé. ayé kò gbà kólé ẹ̀sẹ̀ ní. ẹ má mú ẹ má mú ẹ ní ìbọn gbà wọlé ìbọn gbà wọlé díẹ̀ ò lè nílé yìí o. kí ló ṣe mí báyìí báwo ló ṣe wọlé. bros mo gbà ó lè ní mí in fact on phones tí mo kórè ó lè ní mí ẹ má mú ìgbà tí wọ́n lẹ̀kọ́ mo ti kọ́ ẹ̀ pé wọ́n poison. ó lè ní ẹ̀jẹ̀ ó lè nílé yọ ló pa ó lè kú mu kó tó fẹ́ mu kó àpọ̀lọpọ̀. ó lè wo ẹ má mú ó fẹ́ mu kó kó ìbàlẹ̀ ọ̀ gẹ̀ẹ́tẹ̀ ó lè lójú àwọn ọkọ̀ wọn kó lè kí ló wá ṣe dá ẹ̀ wọ́ ó gẹ̀ẹ́tẹ̀ ó ti dá ó lè ní. ó lè yín ti wá ẹ wo kí làdá ń ṣe lọ́wọ́ yín. ẹ wo ó lè ní mímú gbà bọ̀ bí mo ṣe ń bọ̀ tí mo kó foods bọ̀ bí mo yẹ gbọ́ òórùn ẹsẹ̀ tó àwọn èèyàn fẹ́ máa wọlé bọ̀ wọ́n á ní kí n sá pamọ́ síbẹ̀ yẹn wọ́n á discover pé wọ́n fi nǹkan sínú ọtí bọ̀ mo ṣọ́ ẹ pé poison ló máa jẹ́. poison yìí. ìrọ̀lọ́pàá lórí burúkú ni wọ́n mọ̀kùnrin. ẹ má wo òkè tẹ́wọ́n mọ̀ pé kò ṣe poison ẹgbẹ́ fún ọkàn mu. ẹ jẹ́ kán mú. jẹ́ padà lọ lórí burúkú lélẹ́ fẹ́ dání. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o lè ní ẹ o dẹ̀ ti admit o lè ní àbí which is fine but babe I think it's making sense as well. Ọláìdé kò lè ìwọ gbà taste nǹkan tó wà lọ́wọ́ mi at least tí wọ́n bá ti mú a lè rí nǹkan fi náà bò òun náà àbí ìwọ kan mú mẹ́. gba kókó náà. ìwọ èyí tí ń dún mẹ́wàá fẹ́ tọ́lẹ̀tì díẹ̀ tó lè tóbi tọ́lọ̀ ìdè báyìí. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. máa lọ. ṣé kìí ṣe lè mọ̀. ìbá wò ó dìbò tó ti sọ pé kú nǹkan ó sílẹ̀. ilé yẹ kó sọ pé ibi tá a ti sí ọ. ibi tá a ti sí ọ. èmi ti ń jẹ́ lọ. ẹgbẹ́ mi tẹ̀sí máa wọ́n sí máa wọ̀ ẹ́ ṣé o lè. ṣé mo ṣe sọ fún yín pé mo ti máa lọ. a padà rí ẹ take care. I'll miss you. All right. ọ̀pọ̀ yẹn ni. èèyàn ń tọ́jú oníkà mẹ́sàn-án kà inú mi dẹ̀dùn pọ̀rọ̀ ẹ̀ ti ṣe gáfárà fún wa à ń pọ̀rọ̀ ẹ̀ lówó ńlá ronú ọmọkùnrin yóò fẹ́ breathing space mọ́ tí ń gbé súnmọ́ ẹ jù I'm no longer comfortable. Ọláìdé ọkọ mi bó ṣe fi ọkàn ẹ̀ yìí balẹ̀ ṣorí mága yẹn ó ti propose mi in fact ó ti gbalé fún mi ó ti wà níkàáwọ́ mi owó ẹ̀ la ní. ní sùúrù ṣàn láàrin ajé ló mú ní pẹ̀kọ́ a sọ̀rọ̀ proposition sí tẹ́lẹ̀ o a sọ̀rọ̀ marriage sí tẹ́lẹ̀ a sọ̀rọ̀ ń gbalé sí tẹ́lẹ̀ ó ti ń lọ fáà o jẹ́ ń pàkíyèsí ẹ̀ sí ó gbà wípé olóyún sínú ni. ṣé kò ṣe nǹkan tí mò ń ròṣà sọmọkùnrin yóò máa ṣàbá lórí nǹkan tí mo ṣe síbẹ̀. ṣàbá lórí kíni ṣé ọmọdé ló pè mí ni ṣé òun mọ ìyàwó ẹ̀ mọ ni èmi wọ́n kò ṣàbá lórí kankan owó ọwọ́ ẹ̀ nìkan la nílò má gà wá ní bọ̀bọ̀ yìí má gbàgbé o má dẹ̀ jẹ́ ká lọ tìbí tọ̀rọ̀ títẹ̀ ká lọ bá aṣẹ́ jẹ́ o. bá a ṣe ń sọ listen ó ń dùn ọ́ obìnrin mo dì pẹ̀lú mi báyìí ejò níyẹn ṣe lẹ́nu fún ọ tọ́rọ̀ owó bá ti wọlé tán sí ló máa di pé mi ò mọ̀ ṣe mọ́
èyí tí mo mọ̀ ni pé má jẹ́ kọ́ ọmọkùnrin yìí sùn lé oyún tó wà níbí báyìí àlè mo lè fògùn ẹ̀gbà rí pé mo lóyún. aya ọ̀lẹ là ń gbà o kò sẹ́ni tó ń gbọ́mọ ọ̀lẹ o. wo àti aya ọ̀lẹ àtọmọ ọ̀lẹ. ìgbà anything ìwọ ló ní mí èmi ni mo ní ẹ lọ fọkàn ẹ balẹ̀ owó ni. mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. mo ti gbọ́ ọkọ mi. mo dín nǹkan bí a bá ṣe tán bí kátọ̀pù ẹ̀ ní. àtẹ́lẹ̀ nǹkan. kólé ẹ̀sọ́ ẹ̀sọ́ ní. ayé kò gbà kólé ẹ̀sọ́ ẹ̀sọ́ ní. ayé kò gbà kólé ẹ̀sọ́ ẹ̀sọ́ ní. ayé kò gbà kólé ẹ̀sọ́ ẹ̀sọ́ ní. Jẹ́bú mu tó jòun la fi wọ́n epo ẹ̀pà ló kọ́ tó tiẹ̀ lórí. Tí bá wà lójú alágídí òfé inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún bó ti bá wà lé yẹn. Tètè mi bíbí kí n ti wà lójú ẹ̀. bó ṣe yẹ kó rí gangan bí mo ní nǹkan mi ara kì í tó ṣe dáwọlé ọ̀bọ̀ kò sẹ́ni tó lè dára tí mo lè fẹ́ dá láíláí àmọ́ kò wá ní màá lọ báyìí ìtàsọ̀rọ̀ ọmọ alálùbáríkà ọmọ alálùbáríkà tó máa dalẹ̀ ọmọ alálùbáríkà tó máa dalẹ̀ wà yìí. ó lè sọ orí mi ẹlẹ́dàá ní ìdánù fún ojú ni màá rò rọ ọbẹ̀ ò dá lọ́rùn ṣé padà mi gbà bó ṣe ń lọ bẹ̀ tó mi ò yẹ ní tòsí mi yẹn. má sọ bẹ́ẹ̀ ẹ tó bá gbàyàn ìyàwó tó bá yàn lọ ṣé kò ti pa ẹ̀mí sáyé ni ó ti pa mí sáyé náà ṣé nítorí ọ̀rọ̀ owó la ṣe mo ṣe wá dọ̀dẹ̀ báwo kò ní lẹ́yìn bí wọn náà ṣe máa ń gara síbi kò ní lẹ́yìn ìgbà yẹn kò ní lẹ́yìn náà sí kò ní lẹ́yìn bí wọn náà ṣe máa ń sọ pé kò ní lẹ́yìn náà rèé kò ṣe lè máa wo lọ báyìí kò sí nǹkan tó máa ná mi bá dọ́dọ̀ àwọn ọmọ òrìjínà Dàgbàlá Ṣóòkò wọn á wọ̀n fún mi èmi ni màá wò pé kí níwọ̀n tí wọ́n máa fi sóúnjẹ fún mi tó máa fura sí ẹ torí kò ní pálẹ̀ kan náà ọmọ rẹ̀ ń fún díẹ̀ díẹ̀ bí ọjọ́ kẹta àbíjọ́ kẹrin tó bá jẹ ló ṣe bá pa má wàá gbàgbé o the only surviving child tó ní láyé táwa mọ̀ pọ̀ mọ́ tèmi ni ó ní kọ́lọ́mọ tó wà lọ́wọ́ ẹ̀yẹ tó bá dẹ̀ wá ṣaláìsí bá ṣe rò kó máa ṣaláìsí gbogbo nǹkan tó nílẹ̀ tó wà ní màlúù tó sunké lọ́rọ̀ ẹ̀. ọkàn lè bá mi sọ̀rọ̀ àti ló kúnyàn lọ́rùn ọ̀rọ̀ ọ̀run. ìyá kò ṣe ìfọkàn bí wọn bá ti ṣe lẹ́ẹ̀kan wọn máa ṣe lọ ni. wọn ò dẹ̀ ní fura sí mi. wọn ò lè fura sí ẹ torí kò ní palẹ̀ kan wọn máa rẹ́ ń fún díẹ̀ díẹ̀ wọn máa rẹ́ báyìí wọn máa rẹ́ báyìí. ó sì kó tó wá ní kí n ṣe fún mi. títí nìkan ṣe ń fi ẹlẹ́ bí ẹrù gbà mí. kọ́ máa máa bọ̀ bẹ́ẹ̀ yẹn. àmàjáwé lé lé ni. náà tó ní sòrò ní àní oníṣòro táwọn ẹ̀ bá ti tán àmọ́ mímu àtúnjẹ jíjẹ. Bámi ò mú ọkọ ẹyẹ bí òun wá mọ́. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbóná lára mi jẹ́ kí n mú kọ́ ayé nǹkan ọ̀tọ̀. Kí ni mo gbọ́ tó ló ń ṣẹlẹ̀? Kí ni ló ń gbọ́mọ̀ mi lọ ṣe ń bì kọ́? Ó rẹ̀ ń ṣe báyìí ní sùúrù náà. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ní pé mádà mi ó lóun fẹ́ introduce mi sí ìyàlẹ́ mi. To understand kó introduce mi sí kí n lọlé kí n máa kó lọlé. Ó dẹ̀ mọ́ pọ́nmú ẹ̀ yìí gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ló fẹ́ ṣiṣẹ́ owó yá ló fẹ́ ṣàwọ̀. Mo ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ from the onset. Mo lọ́wọ́ ẹ̀ máa lẹ́yìn. Why would you put my child involved? Why would you put my child involved? I don't get it. Kò lè work o. Ọmọ tèmi ni. Wọ́n nífẹ̀ẹ́ lọ́wọ́ fẹ́ mú ẹ lẹ́jọ́ ọmọ ẹ lọ. Kó ṣàjọba padà sọ́dọ̀ mi. Mi ò fọmọ wọ́n funfun lágbọ̀n mi. Àkọ́bí ọmọ nìyẹn mi ò bímọ síbòmí. Ó máa ní sùúrù ṣùgbọ́n kó mọ̀ igi gbogbogbò ló fẹ́ di iṣẹ́ ìmú dáadáa o. Lọ́nà wo? Ó yẹ kó owó tí a ti ń ṣe wàhálà ìbọ̀ ti pẹ́ táìmù tàbí àchíìfù owó gidi lélẹ́yìn. Lọ́nà wo? Ok, farabalẹ̀ tó gbọ́ mi jẹ́ kí n bọ́ọ̀sì wẹ̀. Mágà mi jẹ́ kó yé mi pé tó ń bá lọ introduce mi sí ìyáálé mi àti pé kí ni mo fẹ́ sọ fún ìyáálé mi. Tó ń bá lọ introduce mi sẹ́ni tó gbé sílé torí kò sí nǹkan tó kàn mí. Nǹkan tẹ́mi bá lọ ní 25M ló máa san sákàùntì mi. Èlò lọ pé 25 million.
àkáǹtì àjọ ṣíta jẹ́ dual signatory yẹn. ẹ ṣe mo ní àkáǹtì mi ni. normal sọ 25 million. of course. ṣebí kò kàn gbọ́mọ lọ́kọ́ introduce náà ni. Ó wá yẹ kó jáwọ́ contract for how long ló máa fi gbọ́mọ mi sílẹ̀ for how long ló máa fi padà. ṣé àmọ̀ yẹn ọ̀rọ̀ owó ọ̀tọ̀ ọ̀rọ̀ ọmọ ọ̀tọ̀ o. Bóyá ká kú fílẹ̀ ká jókòó ká máa kájọ máa wà lójú. Tó bá ti sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ọkọ̀ pé mo kàn fẹ́ mọ̀ náà ní pé ìgbà ọ̀dọ́ mo máa padà sọ́dọ̀. Ó wá ní kó máa gbé mi lọ. Èmi tí kó máa gbé mi lọ ó ti dàgbẹ́. Ọmọ tá a sọ ìdá ní jàre. Ọmọ yẹn ti gbàfẹ́ tèmi báyìí. Ó ti pín. Yóò bí kan síbi kan náà ni àbí òun láti gbogbo orúkú ti wà lágbọ̀n kí ni ká ṣe. Láìkì o. Ìwà náà láìkì o. Ọjọ́ bí wọ́n tẹ̀lé ra wá sí. Mo ti ṣe 500 account. Wá pèsè lọ́wọ́ tó bá wù ẹ́ dáadáa. Tó bá tún wù ẹ́ nídàkejì tún dáadáa. My estate láti mo really appreciate that because tí o bá ṣe wọ òbí ló bá wà níwájú ẹlẹ́jọ́ èmi náà tún wà pé máa dìtò gbogbo kì í ṣe orúkọ gidi tó gbọdọ̀ máa please mo really appreciate it sir fast ṣe ilé owó tètè fún mi tèmi Ọláìdé ọmọ ni o ọmọ tó ọmọ mi òbí lórí ẹ̀gbọ́n ni o. Torí jẹ́ kí ọmọ gbẹjọ́ ọmọ alálùbáríkà ọmọ alálùbáríkà tó máa jalè. Ọmọ alálùbáríkà tó máa jalè wà lóore. Orí mi ẹlẹ́dá mi ṣàánú fún mi. Bíbí ni wọ́n bí mi dandan ní kẹ́mi gáàbíyàn o. Fún mi ló máa lálùbáríkà mo bẹ̀rẹ̀ ẹlẹ́dá mi o. Ẹyẹ bí ọmọ ayé, ẹyẹ bí ọmọ ìlú, ẹ̀ṣà ní ọmọ, ẹ̀ṣà nínú o. Ayé kò gbà kólé ẹ̀ṣẹ̀ mi. Ayé kò gbà kólé ẹ̀ṣẹ̀ mi. Ayé kò gbà kólé ẹ̀ṣẹ̀ mi. Ayé kò gbà kólé ẹ̀ṣẹ̀ mi.